fi sín gbẹ́rẹ́. Bó burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí mi, ó dédé kí n mọ̀. Gbogbo bá mú un. Àwọn ọmọ mi wọ náà lọ́bẹ̀ o. Ifá ló di dàgídí, Ọ̀rúnmìlà ló di dàgàdà. Bọ́lá bá dàgídí tó dàgàdà tán, Bàràkà là kẹ́gbẹ́ tí kábí lọ́dọ̀ fọ́ máa wò. Ọ̀bàràkà òde ọ̀dọ́, ẹ bá ń ká ojú ọ̀nà kúkú. Èmi. Aláṣẹ tó ti ọ̀pọ̀ ọmọ àjàmọ́ jẹ̀bi èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Májẹ̀kújẹ̀kú ni wọ́n ń pè lọ́jẹ̀kú. Bàbá yẹ̀kújẹ̀kú ni wọ́n ń pè lárẹ̀rá. A ti gbá wọn lójú. A kì í dìbò lù wọn. A ti gbọ́ wọn jà. Àràrá ọ̀ tàbí wọn. Òkúùkù ọmọ ọmọdé ọmọ ọgbẹ́ yẹ̀kẹ̀tẹ̀. Má fojú di mí o. Bí n bá wá fojú di ọkọ kí ni ọ̀sẹ̀ ni. Torí ìwà àti bàbá rẹ̀ ó dàgbẹ́ fẹ́ fi mí ìpìtàn. Ìwà àti bàbá rẹ̀ yọ̀ ọmọ jẹyìn o. Ìwà àti bàbá rẹ̀ ẹ̀ mọ̀ máa sáré tẹ̀mọ̀ nírí nǹkan tí ó lè yín o. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ni ń gbẹ́nu rẹ̀ gan-an? Kí ni ń gbẹ́nu mi? Ṣé tí ń gbẹ́nu mi lẹ́yìn fẹ́nu tẹ́ńbẹ́lú bá o? Ìfẹ́ ọjọ́ fi lónìí. Bàbá gbá wọlé kan sọ́dà àrò. Wọ́n dàgbà sí ìdí ògún. Irin wọná, irin dókínní. Ọ̀gá pásọ̀dà gbásọ̀rì mọ̀dẹ̀mọ̀dẹ̀. Aṣọ pupa kì í bókù wọ̀sà. Aṣọ pupa bọ́sì. Aṣọ pupa bọ́bẹ̀. Dáadáa bìrìbìrì. Àwọn kúdà. Ẹ̀wẹ̀. Ìfọ́. Àwọn lẹ̀lẹ́. Dáadáa bìrìbìrì. Òru ìdájọ́. Bí àtìkú ti jọ pé bí kò bá ti jọ pé bí kò tó. Àtijọ́ sáwọ́ èmi là kú. Ikú ò lè pa mí. Ẹgbẹ́ kí ni wọ́n mú gan-an? Sápẹ́ odò òkùnkùn onílé iná lónìí o. Odò òkùnkùn onílé iná lónìí o. Àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ná. Àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún mi. Tẹrú tọmọ ní ọmọ tẹríba fún ọ. Tẹrú tọmọ ní ọmọ tẹríba fún mi. Ajá ń lérí, ẹkùn ń lérí, ajá ń lérí, ẹkùn ń lérí, ajá ń lérí, ẹkùn ń lérí, ajá ń lérí, ẹkùn ń lérí. Ara yìí o kò ní lè wọ̀ o, àdúrà wa lọ tìjàkadì kọ́ o. Ajá ń lérí, ẹkùn ń lérí, ajá ń lérí, ẹkùn ń lérí. Babaláwo nínú ilé ìwé o, ìpè mi ò gbọ́ rí, ẹ kú àlejò. Àlejò ìgbàrúmọlẹ̀ nínú ilé ìwé Jay-Z. Ẹjẹ́ àtàbà fún tíṣà, ẹjẹ́ àtàbà fún tíṣà. Ẹ̀yin tíṣà níbọn, ẹ̀yin tíṣà níbọn. Ẹ kórùka wọlé, ẹ kórùka wọlé. Ká máa kọ́fà, ká máa kọ́fà, ká máa kọ́fà, ká máa kọ́fà. Ẹ bà nǹkan jẹ́, ẹ bà nǹkan jẹ́. Good morning, students. 1 minute silence for our late vice principal in this school. Kí Ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere. A gbọ́ pé ikú tó pa vice principal inú school ìlú tiwa. What? Kí ló ayé lẹ́nu? Shut up. Jẹ́ kó máa ṣe ha nígbà tọ́mọ̀. Student ẹgbẹ́ yín ìkan nínú yín ló lé student ẹgbẹ́ rẹ̀ ní magun tí vice principal tíyẹn lọ gùn. Magun ló pa vice principal. Magun thunderbolt magun ló pa. Now kí lẹ ṣe has. See, Ek is so confused. WAEC in school is now 50-50. Possible can match WAEC in school. It's okay. Shut up. Keep quiet, girl. Ṣé kò ṣe àná record problem fúnra yín ni? What's your problem? Keep quiet, my friend. WAEC or no WAEC, that is your own problem. Ẹ wo bí kí ló fà á? Àti mọ̀ bí tá à ń lọ ní school yìí. Ó dìgbà tí àwọn Ministry of Education bá dé la máa tó mọ̀ bóyá tẹ̀síwájú. That is it. Wọ́n á yọ ẹni tó ṣe mágùn yìí, wọ́n máa yọ lága báyìí. Both school students. We are the leaders of tomorrow. Leaders of tomorrow, ten lera yín magun. You see? That is all for today. You can go back to your class. Ara yìí kò ní lè wà ó.
lérí ẹkùn lérí babaláwo nínú ilé ìwé o ìpè mi ò gbọ́ rí ẹkú àlejò ìgbàrúmọlẹ̀ nínú ilé ìwé jay-z ẹjẹ́ àtàpà fún tíṣà ẹjẹ́ àtàpà fún tíṣà ẹ̀yin tíṣà níbọn ẹ̀yin tíṣà níbọn. látàárọ̀ mo béèrè wo ni ẹ ṣe bí wọn náà ló rán mi pé kí n lọ wò yàn. ṣó o rí mi ò rí i. ó kò wù mí kó o darẹ̀ láàmú kó o wà nítorí mo fẹ́ prove fún ẹ pé o ò lè rí níṣojú mi ló ti gun ọ̀kadà báyìí mo dẹ̀ mọ̀ pé ilé ló ń lọ kó lè wá o ò lè rí. kí ló dé tó fi ń lọlé. kò ṣe ní lọlé ṣé ìṣojú ẹ̀kọ́ ni principal sọ pé ọmọ á mú yàn báyìí àwọn ministry of education. ṣé wọ́n mọ̀ wípé ara ẹ̀ ní vice principal tí kò máa gùn ni. ọ̀tọ̀ ni but even tó bá mọ̀ ọ̀gùn ojú máa wo kí la máa ṣe ọ̀rẹ́ wa ni kí la lè ṣe lákọ̀ọ́ help. ṣọ́ọ̀tà tiẹ̀ ni wo ìwé ló rán mi pé kí wá kàn school wọn ò ní kí wá kú ọ̀rẹ́. kò ń ṣe pà ń kó ọ̀rẹ́ wa ní kakọ̀ help ẹ̀. kẹ́kọ̀ọ́ help ẹ̀ wo mìíràn ìgbé wa bá mi ẹgbẹ́ dúró dè mí. ẹ máa gbà mí ìwọ ni future wife. yes of course. so o ti gbàgbé njọ́ tí mo wá bá ẹ sọ̀rọ̀ ṣé bó ṣe ó mọ bó ṣe yẹ̀yẹ́ mi tó sá. ok nǹkan wá ṣẹlẹ̀ kó tó di pé nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ká gbà pé gbé tìrìgbè wọ́n ti bí pa kí wọ́n tó tún wá pè wá pé kárí zoom o mo wá dé nsìn ìgbà yẹn o orí mi ò pé o ń bí mi. Laja, calm down. Ìgbà tí mo ṣì wà naive nìyẹn. Mi mọ anything kò yé mi, ọmọ kékeré ló ń ṣe mí. Ó dẹ̀ mọ̀ pé you are older than me. And learn how to forgive. Learn bó ṣe ń dárí jiyàn. Ṣó mọ̀ pé ò ní pẹ́ di balele. Balele wèrè wo. Okay, ó wà naive. Okay, naive. As in pé mi ò gbọ́n mi mọ̀. Okay, ó gbọ́n ló ń jẹ́ naive. Ó ti yé mi. No problem. Pé èmi sọ̀rọ̀ ọmọ ìjẹ́ tí ìwọ àti kìíní tẹjọ́ ń bú mi tí mo sọ fún ẹ pé okay mo ti wà yìí o àbí kú ni mi you don't believe me o. Nǹkan tí mo fi sọ náà pé mo wà naive nìyẹn mo wá rí i pé mo stupid mo sọ pé mi lè fẹ́ Ọ̀kọ́lá àtọ̀ Ọ̀kọ́lá ló dúró síwájú ẹ Ọ̀kọ́lá ní dáàdì mi. dáàdì Ọ̀kọ́lá orí ẹ dàrú ńgbà ẹ adúpẹ́ lọ́wọ́ náà tó bá wà ṣètò ẹ. Forgive me kó jẹ́ ká plan life wa. Life ṣé lórí TikTok àbí normal life. Normal life as in marital life wa ta bá ṣe máa gbé pọ̀ lọ́kọ àti ìyàwó and tá ṣe máa bímọ kí n tẹ sáré wá bí mo ṣe máa lóyún. Nǹkan tí mo sọ fún ẹ nìyẹn sórí èmi mú ìwà yìí nǹkan tó jẹ́ kí n wá ka school gbà yẹn àwọn tí wọ́n dáwó fún mi kí n wá nǹkan kan ìgbà tó tàtún rí báyìí lẹ́nu bí ọjọ́ mélòó tàbí wá sí school yìí mo ti bẹ́ sí tẹ́tẹ́ bí. Really wà lọ́ba wa bó ti good níbi kéèyàn máa focus ibi tí wọ́n ti wá 1 word 2 word mo wá padà wá kò sí wọ́n ti bá mi open pẹ̀lú àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀tì yẹn ǹjẹ́ kí n máa book mo kàn rí pé tí àwọn app tán bá gbé wá pé ìsígogo or 10 word mi wá mọ̀ mo ṣe máa ṣe lèmi fi padà wá sí wípé owó mi ò sá ti jóná tán ni mo fi wá kọ pé bí màá ṣe máa ta pé bẹ́ẹ̀ ṣe máa ta tẹ́tẹ́ so you know the difference between odd and gogo. bóyá 7 odd ni àbí 3 odd over 1.1 òun ni mo wá kọ́ ń bí. So kí ni wọ́n fẹ́. Ipe ká fẹ́ra mo ti gbà. Ó ti gbà. I want to be your legal wife. Hey, I'm shy. Legal wife. A lè lọ Dubai. But ìyẹn dà o. But kí wọ́n á la fẹ́ ṣe pẹ̀lú oyún 3 months tó wà ní. Kí ló ṣẹlẹ̀? Laja. Láfíríkà. Ó ti ká. Calm down. Last ó ti ká. Ní sùúrù ó ti ká ṣe mí mọ̀ pé gbogbo wa tá fi wá school gan ó ti lóyún package ni. Anyway mo fẹ́ kó ra buy one get one free ni o. Ipe kó ra mi ti toyún kó ra móòlù ẹ̀ tèrò ipe kó bọ́lọ́mọ tọ́mọ káwọn ọmọ lè máa pè ẹ́ ní my daddy my stepfather like a daddy pé kò ṣáàdì baby father you understand. Baby father? Yes. Olórí burúkú lẹ́yìn baby mama ẹ ti ń bá yé baby father jẹ́ ok kémi di baby father nígbà tó bá ní baby father ọmọ yín ò tí ì kú o ẹ̀yin baby father
gbowó school ọmọ gbowó oúnjẹ gbàgbá ilé tí wọ́n tún wá lọ ń gbé kó ṣe pé ń gbélé àwọn parents o baby padà máa sánú ẹ̀ baby outside ìyẹn náà máa sánú ẹ̀ ọmọ wa dàgbà máa ní sọmọ pé dáadé ẹ̀ ò tọ́ ẹ̀ ọmọdé ń ṣe wèrè torí pé ìwọ ló gbọ́júmọ̀ ìwọ ò ní sọ pé ọmọ gbowó wípé bàbá ẹ̀ ń sẹ́ndì owó sí ẹ. ó dá máa ṣàbálẹ̀ ẹ̀yìn mi jù. lẹ́yìn ẹ̀ kí n ṣàbá lẹ́yìn ẹ̀ kí n ra múlò ẹ̀ tèrùtèrù ok as pé èmi NRT ni mí mo jẹ́ MC Olúọmọ àbí mo jọ Tàfásígò wọ́n wá ní kí mi ra múlò ẹ̀ tèrùtèrù mo jẹ́ Mustapha Sígò àbí mo jẹ́ MC Olúọmọ lóde ó jẹ́ gbọ́dọ̀ Kókó Zaria lọ àwọn náà wà bẹ́ẹ̀ yanjú ọ̀rọ̀ gbèsè ayé. kó sì dànù níkùn gbẹ̀ǹdù alágbàkọ. ṣé mo ti wá cast ni. ó ti cast wàláì tàlà ogún rí ó cast sórí mọ̀ rò pé bóyá gbogbo nǹkan kì í sọ ní mo fetí sí o first of all mo mọ̀ pé ó mọ̀ mí mo ṣẹ̀ dé ní introduction orúkọ tèmi ni olúwa tètè kọ́kọ́ ṣe tèmi lórí òkè Gẹ̀stímánì ọ̀tá ìbáyọ̀mí ṣùgbọ́n olúwa lè jẹ́ mo ní fantasy bíi pé kí n máa ra móòlù ẹ̀ tẹrù yẹn obìnrin kó máa wù mí rèé bíi pé kò ti lóyún 6 months kò ti lóyún kó mọ̀ bàbá kó fún lóyún mo wá kó lè mọ̀ pé mo kẹ́rìn. àwọn tó máa ń wà attracted sí olóyún. Nice to meet you Mr. Folia. ìyàwó ẹ̀kọ́. ṣé tí wàá fi gba Guinness Book of Record. irọ́ mi ti fi gbà ṣùgbọ́n kó lè mọ̀ pé mo kẹ́rìn mo sì wá kó tó bímọ màá ti máa tọ́jú ọmọ lálaalẹ́ bẹ́ẹ̀ máa ra ice cream fún lórí bẹ́ẹ̀dì lálaalẹ́. olúwa tètè kọ́ ṣe àbí látètè kọ́ ṣe lọ́rọ̀ wà. olúwa tètè kọ́kọ́ ṣe tèmi lórí òkè Gẹ̀stímánì. ok pẹ̀lú dialect ó dà pé ibi Iléṣà ló ti wá. ó gbà ó jànà ó jànà ṣó ti wá gbà ní ṣó ti gbọ́. ó àjèrè lùkúlùkù là gbé ọ lọ elé ó búkú. orí tó bá tó àṣírí mi àwọn ọ̀run á gbógun tì. ó ti di ìṣẹ́ra ó ti di wàrà ó jẹ́ ti mọ́ lára kúngánà ṣégobe. subject Mr. Sunday kò tiẹ̀ yé mi. kò lè yé. ó ti máa ń kanra jù mi understand. sórí tí student bá ti ní mindset ń pe teacher ń kanra. bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ nígbà tá a wà lórí assembly ń bẹ̀yẹn lẹ́ẹ̀kan tí principal wa ń sọ̀rọ̀ mágùn pẹ́nìkan lu mágùn ó wá ń wò mí ó ṣe jẹ́ táìmù mágùn yẹn ló ń wò mí. swa ọ̀gbẹ́ni wọ́n sọ̀rọ̀ mágùn ó wá ń garùn ṣó fẹ́ kí n ṣe é ń gbárùn ni àbò fẹ́ kí n gún ẹ ní nǹkan lọ́rùn àwòdọ̀ tó má bẹ̀ mí má jẹ́ kí n fi rhymes bá tiẹ̀ jẹ́ o. tiẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ nù òótọ́ ló sọ orí yẹn sọ. ok gbogbo poem tẹ̀ ń kàn sí kí ni problem ẹ̀. ṣáwà là ń ka poem. but ìwọ́n tí ẹ̀ ṣe bọ́ mo oníṣẹ̀ṣe ni àwọn ọmọ oníṣẹ̀ṣe tẹ́mi mọ̀ tó jẹ́ original wọn kì í wà bí gbèrè bóyá ń ṣe yìí. èmi ń ṣe wèrè. ó rẹjọ́ ẹlẹ́jọ́ ó pay attention sí other people's life ayé ẹ̀gàn ò ní mí nì gbogbo ayé ẹ̀ ṣe rí wo bá ṣọ ṣe rún mọ́ ẹ lọ́rùn. eléyìí kọ́ ni ò lọ sọ ni ṣáṣọ tèmi rún ni. ẹ máa pín lára ara yín lò. ìwọ tiẹ̀ ní làákàyè tí irun ẹ dàbí mọ́pì stick yẹn ó yẹ kó o gún lọ́rùn jàre. wo ajá ń lérí ẹkùn lérí ajá ń lérí ẹkùn lérí ajá ń lérí ẹkùn lérí ajá ń lérí ẹkùn lérí. ara yóò kò ní lè wọ. àràrà bàdó ni ó kọrin fún mi. náà mo jẹ àṣàgbà kò. bàbá mi ẹ kúlé. ẹ nílé. bàbá mi wọ́n ṣe pé fáwọn àwọn neighbor wọn lè ń sọ o. ẹ gbà tán tó ń gbénu ilé wọn gàtí gbogbo wọn àsìkò yìí lẹ́yìn ẹsẹ̀ jáde iléèwé ẹ wà tí gbà táwọn tó kù ti dé tí mo ti ń gbóhùn àwọn ọmọ iléèwé wo gbàtẹ́yìn dé ó tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ilé mi lẹ́ti fẹ́ ṣèpàdé. ẹ fẹ́ mú mi ẹ lọ mú mi lé yín kò sómi ń bí ọ̀yá ẹ kọrí lé yín. Àwòdọ̀tún ìwọ náà sọ̀rọ̀ ṣé ká máa lọ ni. ẹ má lọ sẹ́ẹ̀rì kí ní tán bẹ́ẹ̀ lọ́ọ̀mì yìí ìrọ́kẹ́fà tí n bá sánmọ yín níwájú orí ẹ mọ̀ dilẹ̀ mú kí bí ọ̀gá ni ẹ kọrí lé yín. omi tútù kọ ikọ̀ bí òkìtì ní kọ́ ọlọ́kọ́lọ́ rẹ̀ mú mi gbóná. àmúra ẹ má bínú. ẹ wọ ọmọ iléèwé ẹ worun eléyìí tún dirun ṣé lè nísàngóre eléyìí tí wọn. bàbá mi kò dirun kí ni kókó waves ní jàre bàbá mi. ẹ wọ́n ní ènìyàn láṣọ ènìyàn ẹ ti já mi sí òwò ṣòkòtò àtẹ̀wò mi lẹ̀ ń lé lọ yìí. èmi já ọ sí òhò sọ̀rọ̀ ló ń sọ má jẹ́ sọ̀rọ̀ burúkú jáde sí ọ lẹ́nu o ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lọ́ọ̀ rẹ Awódọ̀tún tí mo bá ti bí ọ ní ìbéèrè kò sì mọ̀ ẹ́ dá mi lọ bí bẹ́ẹ̀ kọ́ èkúrú tèmi rẹ bá gbé fòsà òsà lè má jẹ́ o ṣubú ṣeré
àtàlùwò àti bàǹtẹ́ àtẹ̀rọ sànpọ̀nná tọ́já pé tọ́dún eégún bá kọ̀ la àbọ̀túnla la máa ń pín fáwọn ọmọ wa pé kí wọ́n mú dání torí àwọn ọmọ gìrìwó tí wọ́n máa fẹ́ dé eégún lọ́nà kàkà kan fẹ́ gún lówó wọ́n fẹ́ gbó lọ́wọ́ eégún torí wọn la ṣe máa ń kẹ́rọ̀ sàn ẹ̀yìn òkà àlùwò la ṣe máa ń kó rìn dákun ṣé wọ́n ń sọdún eégún ni ló ṣe lọ́ọ́ rẹ̀ kó mi tí mo kó sí. Bàbá mi gbogbo àwọn kinní ìbíbà tẹ̀ kẹ́ fi design lulẹ̀ ẹ̀yin náà lò èmi sì ní fi ṣe oníjẹ́ ń sa gbogbo ẹ̀ mọ́ra wọn tí mo kó lọ léèwé tèmi. níwọ̀n tó fẹ́ kọ́ wà yẹ́ẹ̀kì wá wá àwọn tẹ́jọ́ wá tó pè lọ́rẹ́ rẹ̀ àwọn gbé báàgì gidi tó sì dá mi lójú pé wèé ló ń bẹ níbẹ̀ kàkà kí wọ́n gbé báàgì oògùn ló ń fàpò kó kiri àgbépọ́rùn ló gbé sórí yàtọ̀ sí pé wọ́n sọ pé òun ṣe jàgídíjàgan nínú iléèwé bọ́ ọjọ́ ọmọ líle tèmi náà sì mọ̀ pé ọmọ líle ní ọ́ láti ilẹ̀ tí n bá gbọ́ pọ́ ọ̀daràn àbọ̀ ọ̀nà nìkan nígbà tí àbọ̀ ọ̀nà èèyàn lóòka ọ̀nà tó o bá dá wo sojú mi ni wọ́n sọ fáwọn agbófinró pé ẹ kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí lọ́wọ́ kẹ́ kó sí lẹ́sẹ̀ ẹ lọ bá mi gbé sínú yàrá dúdú níbi tí ò ti ní fojú rí mọ́lẹ̀ tó ti gbọ́ fúnra mi ni wọ́n rán lẹ́wọ̀n. ẹ ṣe sùúrù ẹ kì í ṣe nípa ẹni tí mo gbé o nípa ẹni tí mo fi gbé gẹ́gẹ́ ni o àwọn tó ń gbé báàgì tèmi ń gbélé yìí mo mọ tí mò ń ṣe o wàyé kìtẹ́ wá ń sọ yìí gan-an ṣé tí o ti sọ bòyá ṣe. kò sú ọ̀kẹ́ bẹ́ẹ̀ ní í ṣe kíni ẹ̀ ní í ṣe wàsáàkì kí a ní í ṣe àwọn sísá yín gan-an ládùúrú gbogbo owó tí mo ti kó lẹ́hún wọ́n wá ní òní ṣe ìyá wàsáàkì ló kú ni. nǹkan tó ṣẹlẹ̀ ní ti VP tó kú òun ló dà pé yẹn ló trigger issue ti school wa ní pẹ̀lú Ministry of Education I don't know. kí ni ń jẹ́ báwọn ṣé VP yín tó kú orúkọ rẹ̀ ní ẹ sọ ọkọ sórí wàsáàkì ni sóò ní wàsáàkì ni. ẹ dẹ́kun ẹgbẹ́ kínní kú ò ládùúrú gbogbo owó tí mo kó lẹ́hún ṣé bọ́ ọmọ bí mo ti rówó ọmọ bí mo ti rí owó èṣù tí wọ́n wá bọ̀ tí wọ́n kó wá owó Ṣàngó tí àwọn Ṣàngó wá bọ̀ Ṣàngó owó ológun tí wọ́n wá bọ̀ ni mo kó gbogbo ẹ̀ papọ̀ ni mo lọ fi san. ẹ wo everything ṣáà máa níyànjú ló láwọn tó nílé ayé. n ó délé ìwé yín o. ibi tí mo lọ gangan nìyẹn ẹ má wá sí school wa. ẹ ṣe. mi ì fẹ́ kẹ́nìbọ̀dì mọ oróyàn tí mo jẹ́ ibi tí mo ti jáde reason tèmi náà ṣe ń lọ jẹ́jẹ́ láti jọjọ́ ìnìyẹn níwọ̀n bá nǹkan tó kù tá máa fi mọ WhatsApp nípa nǹkan tó ń ṣẹlẹ̀. ládùúrú owó bàtàbàtà tí mo kó lẹ́hún kí ẹ má wàá ṣe wàsáàkì mọ́. WAEC. ìyá rẹ ni ègbé ìbò WAEC ìyá rẹ náà ló pè mọ́ ọ́n. dákun wẹ́rà rẹ dà sọ̀rọ̀ dà mo ti gbọ́n tó wí. ẹ wo mo fọlọ́n bá bẹ̀ yín. n ò ní wá. mo fi èṣù tẹ rówó ẹ tí mo fi san WAEC láàárọ̀ yà àrùkọ ẹbọra burúkú tí jẹ́ látọ̀ pa mo fi bẹ̀ yín mo fi Ṣàngó mo fi bẹ̀ yín mo fi gbogbo ṣàtì Ọbàtálá mo fi bẹ̀ yín mo fọyà mo fi bẹ̀ yín ẹjọ́ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àrùn mo fi bẹ̀ yín ẹ má wá sí school mi ẹjọ́ nítorí Ọlọ́run I don't want anybody to even know where I'm coming from. mo wo tìyá rẹ mọ. agbára ń bẹ nílé wa ògùn ń bẹ nílé wa ṣọ̀pọ̀nná ń bẹ nílé wa ògùn ń bẹ nílé wa Ṣàngó ń bẹ nílé wa balu ayé ń bẹ nílé wa eégún ń bẹ nílé wa. Hello, students. Hello, sir. I understand the concern caused by the recent issue with the Ministry of Education. Initially, they planned to close down the school, but I'm pleased to inform you that the ban has been lifted. To sit for your WAEC examination as scheduled. And I would like to encourage you all to please stay calm, focused, and committed to your studies. What is that? Oh my God. bá sá sísà ẹ ṣòfò dànù ọmọléèwé tẹ́ bá kú lójú kan bí tẹ́ wà ń tí yín ó ta. ẹ máa tẹ́ bá họ lọ́gán báyìí ẹnu kú lẹ sá sí. sísà wọ́n lè ṣe wàsáàkì mọ́ ọmọ mi sì ti gbowó jí ó kíra àti fi lọ́wọ́ mi ò ti di owó mọ́kún. Kí ni jẹ́ báwọn? Ẹ má dàwọn eléyìí lóhùn kí ló fà á yín. Are you okay? Ẹ má bínú torí Ọlọ́run. Àmọ́ ẹni ọmọ ní sùkúl wa tẹ́lẹ̀ ọmọ tó scam yẹn ó yẹ ká dé àmọ́ scam ni. Ọmọ wo ni scam mi? Ají! Wọ́n ní. My God. Ọmọ mi rè é. Ají!
jí ẹ̀jẹ̀ ọmọ babaláwo ní ẹ ogún àtọ ẹ àjí. This boy, he is a very brilliant boy. ọmọ mi nù. kì í sọ̀rọ̀. kó sọ tẹnu ẹ̀ tán. wọ́n ṣépè fún yín ni. nígbà tẹ́ ẹ wàá mọ̀ pé mi mọ̀ bí sọ ayẹkẹ́ gbowó gíra fi lọ́wọ́ mi. iyún ọ̀tọ̀ ni ta ló fanu orí ọmọ yìí. wàhálà ti wà. ẹni ẹ ti late. bẹ́ẹ̀ni sá. VP vice president sorry vice principal. ó ti late. ó ti late ó ti kú. ẹ̀mí mi ń sọ pé ni ó fanu orí ọmọ mi bẹ láàrin wọ́n sì gba irun náà lọ́wọ́ lọlé lónìí. àti ajẹ́. irun as far back as how many days. kí ni jẹ́ náà. ó ti bẹ́ẹ̀ ẹjọ́. ẹ ló sà bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé mi náà ti máa ń ṣe nígbà tí mo wà ní kékeré sà ìwọ ni ẹ tó gẹrun ẹ wà níbí lóòótọ́ àwọn tó wà wájú yín ni àwọn ni o. ìwọ ló fẹ́ kó mọ̀ mi ó forí jọ àbí ẹ ṣe pè fún ọ ni. ẹ máa ní sùúrù sẹ́rí kí láìfọ ọmọ yẹn lè dá kọ́rọ̀ ẹ lè fẹ́ dá. baba ẹ jẹ baba this is my baba ẹ jẹ baba ẹ jẹ kára ìbúrẹ́ fún mi sà ẹ jẹ kára ìbúrẹ́ fún mi baba ẹ jẹ ìbúrẹ́ jọ this is masculine. I'm sorry baba. ẹjọ sẹ́rí gbogbo àwọn student pátápátá ọmọ mi ni wọ́n being a principal mo dẹ̀ máa ń tọ́jú wọn máa ń wà very vigilant láti wò pé kọ́ máa ya ọmọkọ́mọ mo fẹ́ kí ilé ayé rẹ̀ dá ni ẹ ó dá mo fẹ́ kó ní ìtumọ̀ kí ẹ sì pé mo fẹ́ sọ́dà parí bíi tèmi ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹsẹ̀ rí ohun tó ti ẹ̀fà kínní bọ́bọ́ kan bẹ kọ́tísì ni wọ́n á dà láti sọ ọmọ ẹni kọ́tísì wọ́n á rò pé wọ́n jọ ń ṣe papọ̀ torí ẹ̀ mo fi ṣe pé kí n discipline ẹ̀ but mo find out pé ọmọ gidi lọmọ yín in fact ẹ̀tọ́ ọmọ yẹn because kò kí ń sọ̀rọ̀ kò bá anybody sọ̀rọ̀ ẹ̀ kò kàwé so I feel bad to what I did. bẹ́ẹ̀ni sá bàbá ẹ jọ kẹdẹ máa wo kí ilé ayé ọmọ yín bá lè dá ló yẹ kí principal take action tó take yẹn o. dákun ṣé babaláwo nìwọ ni tó ń wo káyé ọmọ lè dá wọn ṣépè fún ọ ni irú sísá ìranu wo lẹ́yìn. bàbá ẹ jọ jẹ́ kán jìdì káwọn student máa lọ kọjá kán máa lọ gbé snap wọn tó bá gbé sìn báyìí wọn máa circulate lórí social media ni ó dẹ̀ máa jẹ́ kán cast ẹ jọ. wo gbogbo náà dọ̀rọ̀ náà tẹ̀ ń sọ nǹkan ló bá mi o ẹ gbọ́ bá nǹkan ló bá mi ṣé rí mo rí pé irun tí wọ́n fá lórí ọmọ òun irun tí wọ́n fá lórí ọmọ òun mo rí pé nǹkan kan ń bọ̀ lára ọmọ òun tó jẹ́ nǹkan líle tágbára ò nílé ká púpọ̀ ni mo ṣe tọpinpin láti yí pé ká ẹ bá ń wárun orí rẹ̀ wá tẹ́ ẹ gé kú o tẹ́ ẹ bá wárun orí wa ẹ ṣòfò. We shall find it here. We shall find it. It's been a while. It's been a while. Ó ti pẹ́. Are you whining me? Kí ni jẹ́ báwọn? Dákun kó sì dànù. Tẹ́ ẹ bá wárun wá títí ijọ́ méje péré mọ fún yín. Tẹ́ ẹ bá wá wá. Láti ilé ìwé ìpa o. A máa wá bàbá. A máa wá. Báńkó bọ̀. For safety purpose bàbá ẹ má jẹ́ kí n kó bọ̀ yín fún. Báńkó bọ̀. Ẹ má jẹ́ kí n kó fún yín. Màá escort yín pẹ̀lú bọ̀ yín bàbá. Please sir, for safety of the students. Baba, go and I will follow you. I can escort you with the gun, please sir. With due respect. For safety of our students, please sir. God bless you sir. God bless you sir. Ajá ń lérí ẹkùn ń lérí ajá ń lérí ẹkùn ń lérí ajá ń lérí ẹkùn ń lérí ajá ń lérí ẹkùn ń lérí. Ara yìí o kò ní lè wọ̀ o àdúrà wa lọ tìjàkadì kọ́ o. Mo ti mọ̀. Someone just needs to be very careful, you know. Asọ́mọ babaláwo nìwọ náà ó wá ń fi rẹ̀ pamọ́ àbó rí ó wà proud of ìṣẹ̀ṣe ni oníṣẹ̀ṣe jọ lèmi àti ẹ o. ẹlẹ́bà ti lọ fà á. ó wá ń fira ẹ pamọ́ tó lápò pamọ́ àbí wà ló ṣerú ẹ mọ́ àdé mi sọ pé mo fi rhymes bá tiẹ̀ jẹ́. àlàyé lọ fi rhymes bá tira ẹ jẹ́ ṣòro bójú ni gíran ni ọkàn ni.
ó yá bẹ́ẹ̀ ṣe wà yẹn ó yá gbogbo yẹn kúrò ẹ jẹ́ ká kọjá sẹ̀. ó yá tá bá sọ pé àkúrò lọ́nà kí lẹ fẹ́ ṣe. kí lẹ fẹ́ ṣe. ẹ kó sì kó lọ́nà ìdálé kọjá náà. àlàyé àsìkò ààrẹ ti rí ẹ ò lè máa jẹ́ rẹ̀. bó ṣe máa rí gbogbo orí ẹsẹ̀ ló wà tó ti ń gáàsì. títí dùdù bá di ẹ létí tí gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ ń kọ́ ṣé inú ẹ̀ máa dùn sí ṣá. ọ̀gá yẹn ò sọ̀rọ̀ tiwa jàre ọ̀gbẹ́ni. a ní kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́. sọ̀rọ̀ nìyẹn. àwọn ilé. àti dààmú. ẹ gbọ́dọ̀ padà ní ẹ má padà ní. ìyá yín. ẹja tún tẹ̀lé wọn gan. ẹ pẹ̀lẹ́. Awódọ̀tun. ó yá later ogo pẹ̀lẹ́ kẹ́ni ogun kẹ́ni sórí fọ́ ni lọ kẹ́mísì ogun wèrè wo ló fẹ́ tí báàgì dúró sórí ìdí ẹ̀ ṣé èyàn lè fìdí ìjókòó náà sábọ̀ kó sì kó yege nù ìdánwò rẹ̀ báyìí ẹ jẹ́ lọ bá ṣèdí wọ́n wo wèrè òun rádaràda. Bàbá mi o! Mo gbé. Ẹ bá wẹsẹ̀. Ẹ jẹ́ bá wẹsẹ̀. Mo fẹ́ gòkè ní sí. Mi ìmọ̀ kẹ́ tó ṣe mo fẹ́ gòkè. Ẹ bá fọ́ kàn. Mo gbé. Ẹ̀yin kan lajú ẹ má mọ̀ padà lẹ́yìn mi kí ló tún dé. Ẹ bá wẹsẹ̀. Ẹsẹ̀ ẹlẹ́dẹ̀. Ìwé ìmọ̀ kẹ́kọ̀ọ́. Mo gbé bàbá. Àbìlù burúkú ni léyìí. Kí ló dé? Wọ́n ní kó dúdú biribiri, kòkò dúdú birimu. Wọ́n tan fìtílà tálẹ́ tó fi kòkò dé máa ta lọ́rọ̀ àbìlù burúkú sọ́mọ mi. Ilé ẹsẹ̀ yìí mi. Kẹ́ni wá ti ẹjọ́ fàkájà. Ìbáyé kékeré fà kékeré máa bá wọn sọ̀rọ̀ bá wọ ẹsẹ̀ mi. Ibi tó ti pọ̀ náà ti rélé wa tó túmọ̀ sí pélé ìwé yín nù. Ọmọ fi rìn débi bí ẹ máa yẹ wá. Ẹ bá lọ yẹ mọ́mọ́ jẹ́ kán fọmọ yìí dá mi lóró. Awódọ̀tun bàbá wàhálà ti dé. Wọ́n ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹ bá wọ èmi mo lè sàwọn kọ́. Bàbá mi. Bàbá mi bá wọ. Mo gbé. Kò síbi kẹlẹ̀ kọlá yẹ ṣàánú wa o. Bẹ́ẹ̀ni orí burúkú sọ̀ ń dáre. Ṣé o lọ fọ wàhálà ilé ìwé ni? Mo ti sọ fún ọ pé kọ́ ọmọ mẹ́ni tó ń ṣe. Mo mọ̀ pé yìí bàbá mi mo mọ̀ mẹ́ni tí mo ṣe. Oníkèrè sí kèrè ọyẹ tilẹ̀kùn kẹ sọ kèrè sí lẹ́yìn ẹ sọ sí lẹ́yìn ẹsẹ̀ ọmọ mi ni mò ń wò yìí sẹ́fẹ́ gbọ́ ẹsẹ̀ náà ti dé Pilétu ó kú gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kọ́ wọjọ́ sí bọ́ bá sì wọjọ́ sí ọ̀dọ̀ àwọn báńdíìtì yóò dé sí kò sì sálà táwọn olórí burúkú wò lè fẹsẹ̀ ẹlẹ́sẹ̀ dá àmọ́ kí ẹsẹ̀ sí ọmọ tèmi lẹ́mú sọ́wọ́ lẹ́ni wa sàrásọ́mù nílẹ̀ yìí kọ́ ikú kan ò ní palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀ oníkèrè súnkèrè ọyẹ tilẹ̀kùn di ọ̀run kẹ sọ kèrè sí lẹ́yìn ẹ sọ sí lẹ́yìn. Awódọ̀tun ẹjọ́ rẹ kọ́ sọ́ọ́dá ni tó fi àbùlù burúkú yìí ọkọ̀ọ̀kan di ọ́ létí ó sì ra oníyè kan mọ́ lè bá rántí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀sẹ̀ àmọ́ ẹsẹ̀ tó gbà yóò dá padà èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ tó bá gbẹ lásán lèèyàn wọ̀ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù wèrè ń ṣe ni ilé ìwé yín náà ti ṣiṣẹ́ náà fún ọ iṣẹ́ burúkú náà léèwé yín ni wọ́n ti ta ọfà náà wọ́n sì délé ìwé yín wọ́n délé ìwé yín èjì ọ̀rá àtọ́jú wọn fojú kanra wọn ẹwà ojú ọ̀bàjẹ́ ńjọ́ náà tó ti gbọ́ àmọ́ jẹ́ kí n lé ẹ lẹ́yọ́rọ́ lọ náà kí n tó fàbọ̀ fẹ́ díẹ̀ ẹ̀yin tó la yé ẹ̀yin dà ọyẹ dá padà àbẹ́sọ nínú tọ̀gẹ̀dẹ̀ àbẹ́sọ nínú tìrèké fọ́gẹ̀dẹ̀ bá ti pín aṣọ fún ọmọ bí bẹ̀pẹ́ bá ti pín aṣọ fún ọmọ èmi ò gbọ́dọ̀ fojú sunkún ọmọ torí nǹkan burúkú ni kí má jèsì ó tójú ìyá rẹ̀ lọ́sọ̀rọ̀ alákejì ẹ̀yin tó la yé ọyẹ jẹ́ mi ní mòho ní mèsì àwọn wọn ló ti fẹ̀ ẹ sọ̀kalẹ̀ sínú ẹsẹ̀ náà kẹ́ ẹ dá padà tó kù. Ìwọ mọ̀ ibi ìbáyìí ló wà tó ń ronú kí ló ṣe ẹ́. Àwọn mi ṣe kò tó ronú ewu ó ṣì wù mí kí n kàwé ó wù mí kí n lọ sí school àmọ́ kí láyé máa sọ. Kí láyé fẹ́ sọ kí láyé fẹ́ sọ kí láyé máa wí òun náà ló ba ayé jẹ́ débi tí ayé délé ni ó ní ò jẹ́ kí most of you kó move on pẹ̀lú life wọn tí let me tell you tó bá mọ̀ pé ìwé ṣì wù ẹ́ ká o tó sì fẹ́ lọ school kó o tètè lọ at least o ní waste owó ti tèmi tí mo fi gba wáyéèkì fún ẹ.
Mami, ọ̀rọ̀ oyún mi kọ́. Àti wípé ṣáwọn èèyàn mọ̀ wípé ara mi ní VP tí kò máa gùn ni. Sórí, èèyàn mélòó ló mọ̀ pé olóyún? Mo rúbọ oyún tó wà ní ẹ̀gan kò yọ. Àbó sọ fẹ́ anybody nínú school pé olóyún. Nípa ti VP tó ń sọ, wọ́n kò gbọ́ pé olùmágùn ni. Kò sẹ́ni tó mọ̀ pé bóyá ara ẹ ló ti kó mágùn. Kódà gan wọ́n ti ẹ̀ rí tí ẹ rò bí everybody ṣe máa ṣe exam gbogbo ẹ̀ ni wọ́n bá kiri nínú school. So tó bá mọ̀ pé o sì fẹ́ padà sí school bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, lọ ṣàwú ẹjọ́ kó ṣa gbogbo ara ẹjọ́ tó bá di Monday kó ètè gbé bàgẹ́ kó gba school lọ. Ṣó ti gbọ́? Kó dẹ̀ dìde kó wọlé kó wá lọ jẹun. Ṣó gbọ́ mi? Àwọn Gen Z ọpọlọ ti pọ̀jù bíi ti APANKUFOR. Don't you tell me that you miss me? Would you call me when you get home? Would you call me? I'm coming no far. Oh, and if I enter one time, I go come out one time, no go delay, yeah. I ṣe mọ̀ pé ayé la ti ń gbọ́jà, ọ̀run nílé wa. Bá mi sọ̀rọ̀, jẹ́ ká jọ lọ. Anything you need, baby, I'll buy it for ya. All I need is your love, baby, me concord. Can I bear your name and carry your soul? Wetin you do me pass it just say you dey eye me like cannabis. Ṣé make we enter, maybe we go fit dance káwọ́ ọmọ mélòó ta. Àwọn àpọ̀dà méjì. Ọmọ mélòó tẹ̀ fẹ́ bí láì tí ṣe WAEC. Wọ́n máa dá wọn lóhùn. So nínú gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú school yìí, ẹ̀yin tún àsìkàrà yín out. Ṣé àwa la kó bá yín ni? Kò yé mi. Because no pour sand for my garri for here o. Because I don't understand. Wetin una find come here now? Break up. Heartbreak. Last. Báwo yẹn má kàwé ẹ̀yin lẹ mọ̀. Àwọn mélòó tẹ̀ wọ́n náà. Kò ṣì lọ jàre. I'm very sorry, see. Ọ̀dẹ̀ ni àwọn eléyìí. Èmi tí yóò fẹ́ mọ́ body. Is this Jonesing or loving? And I can tell that your body needs somebody to gun body. Ṣé make we enter, maybe we go fit dance káwọ́ ọmọ mélòó ta máa bí ìsinmi. Kò sẹ́ni tí ó lè ṣe mistake o ti ṣe mistake eléyìí ó ti lọ WAEC tó ń bọ̀ yìí gangan ni o ní láti face tó bá ti fi lè pass WAEC yìí ó ti win ṣó ti yẹ kó sí nǹkan tẹ́nibọ̀dì bẹ́ẹ̀ àmọ́yé àwọn èèyàn ló máa ń lose láyé ó máa fail ó tún máa dìde yẹn gẹ́ o fi agbára yẹn sí má gbọ́ nǹkan tẹ́nibọ̀dì bá ń sọ o ṣùgbọ́n just be focused. Irọ́ ni ó ń tàn ẹ́ nì. Ìyá àbèjì wo sórí abẹ́ náà sí eléyìí lẹ́yìn tó bá bí tán òun náà ṣe kíni á fún ẹ ní mi á dẹ̀ ṣe kíni á sá lọ ṣùgbọ́n tó ń lọ ọ̀run àsáǹtì. Jọ kí ló feel like ẹ̀ ń wo ṣe jókòó ṣé oròbóyè ọ̀rẹ́ ó bò nínú school yìí ni àwọn ọ̀rẹ́ ẹ̀dá mọ́mí mi wà ní UK dáàdì mi wà ní UK ọ̀gá you don cast for this place ṣé wàá rò òun náà òun náà ṣe kíni àfihàn bá tiẹ̀ jẹ́ gbogbo my daddy this my daddy that my daddy wọ́n àná ò ti ó dé wẹ̀ mọ́tò náà ṣá. ṣé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ṣó make sense lójú ara yín ní brain o bullying ilẹ̀ ń ṣe náà ṣé mo kí n ti bá report yẹn ti dáràn bá nọ́pọ̀lọ́ many rubbish lẹ́ ń ṣe tí máa tó dé ibẹ̀ náà la máa wà tí máa tó wúwo ẹja ta fà fún tíṣà ẹja ta fà fún tíṣà. Àmọ́ káyé sáàtì yẹ ni ẹ̀yin tíṣà níbọn ẹ kórùka wọlé ká máa kọ́fà ká máa kọ́fọ́ ká máa kọ́fà. káyé sáàtì yẹ ni. ẹ̀bà kan jẹ́. àbọ̀yè bọ́ síṣẹ́. ẹ pẹ̀lẹ́ sà. ògbó àtọ̀ rẹ̀. mo tọ́. èmi ọmọ ìyá mi mo kọ́kọ́ pàdé inú mi sì dùn. Yes sir. sọ sáwọ́ alára ni. mo sáwọ́ alára o even though mo sáwọ́ ajérò ìgbà tó fẹ́ di ti ọ̀rọ̀ gun ọ̀gá nǹkan tí wọ́n sá ń gbé mi ò lè ṣe yẹn mo quit ni. níbo ni wọ́n wá rí lé sí. mo rí lé sọ́tà. ọ̀tà èèyàn olúwo tádé lọ́ọ́ jẹ kí ló fi kàn án. a sì fi kan bo. nǹkan ṣe. wọ́n bẹ̀ mí gbalé ni téèyàn bá dẹ̀ fẹ́ gbalé agent wa àwọn ni wọ́n máa lọ gba kí ìtàn máa fẹ́ mi so mi kan lé kí tó wọlé mo ṣílẹ̀kùn kí tó wọlé. ó ti kàn gbáko láàárọ̀ yìí níjọ́ mi má ba wo mi jẹ́ gbọ́dọ̀ bá wa aláwo jẹ́ aláwọ̀ fọ́ọ̀m ní ti pẹ́pẹ́yẹ èrìgì òkè rẹ kọ́ papọ̀ mọ́ ti sàlẹ̀ kẹ́nu rẹ̀ wà pọ̀ níjọ́ mi ò ní dánrú ẹ̀wò mọ́ tọ́ ọba ti mẹ́nu ọ̀nà bìkan ò ní bá wọn débẹ̀ mọ́ wọn fi ọjọ́ fi. àbọ̀yè bọ́ síṣẹ́ ṣé mọ̀já ni wọ́n ni àbí mọ̀ṣó. mọ̀já ni mí. mọ̀já ni ọ́. bẹ́ẹ̀ni. so o sì mọ̀ fún. mo mọ̀ fún.
ìwọ tí mò ń wò yìí ó mọ̀ gbé ó sì tún mọ. ọmọ aládùn ìjàmọ̀ àbíná lórí sàrà sà. ẹ sà, this is school premises and you don't need all of this you are doing sà. ọmọ aládùn ìjàmọ̀ tó yọná lórí sọ́sọ́sọ́. bẹ́ẹ̀ni sà. ẹ sà. ọmọ ìyá mi nìwọ. bẹ́ẹ̀ni sà. ọ̀dà ọgọ́gàn ní aláké sọ ó túmọ̀ sí pé wọ́n gangan lẹni náà ìwọ ló wo sòsò tó gbẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ mi ò ní dáṣọ orú ẹ̀ sọ̀rọ̀ mọ́. ẹ sà, I don't know why you are taking this personal. tí nǹkan bá ru yín lójú kí ló tẹ̀lé ìbílẹ̀ léèrè. ilẹ̀ àwọn onígi bí lẹ́rẹ̀ nígbà tó wo sòsò tó mẹ́wúrò tó gbó sínú àmùdùnú mi ìkòkò káṣó tó tálágbára dà lórí tó fẹ́ gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀. ẹ sà, ẹ rí pé àwọn student wà lẹ́nu rẹ̀ èmi ò láì bẹ́ẹ̀ sí ń ké pariwo lé mi lórí yìí o. ọ̀fẹ́ kí wèrè ó ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà ń léwé yìí ọ̀fẹ́ kó bá gbogbo wọn wọ́n ṣe gbogbo yín kàn wo bí wèrè ọlọ́mọ lèmi o tá bá ń gbọ́ wèrè ọlọ́mọ èmi lálákọ̀ọ́kọ́ wọn wọn ò sì bí ilẹ̀ ẹyọ kan yìí lọ ẹsẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ ń á jì gbìdìgbìdìgbìdì sórí mọ́ pálásẹ̀ fún ọ ní wọn ọ̀dà lábà tó bá ṣe pé lóòótọ́ lórílẹ̀ tó o sì mẹ́nu ọ̀nà bẹ̀ tó jẹ́ pé wọ ẹ̀fẹ̀ mi ẹ̀fà wọ́n da ẹsẹ̀ yìí padà títí àárọ̀ ọ̀la èmi kiri tí mo dúró síwájú rẹ̀ wọ́n pa ọ́. Igbá ni wọ́n pa ẹnìkan yìí pàwọ́ òtítọ́ lóhùn wọn pàjá ò lè pàjá rọ̀rọ̀ tó lóhùn wọn pàgbò ò lè pàgbò gèdègèdè tó lóhùn ó pòbúkọ ò lè pòbúkọ. wọn ò mọrú bàbá tó bí ọ kí ló wá fi dá wọn lóhùn. mo jẹ́ kọ́ mọ̀ pé mo ti dojú oró tí ń lékè omi kò sí bàtà ní mi tí ń lékè odò. ọ̀kàrẹ̀. mo jẹ́ kọ́ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ yọjú rí. bẹ́ẹ̀ni. mo á borí gbogbo ọ̀tá mi. ọ̀kàrẹ̀. alágídí ni máà nìyẹn bó ṣe ń pohùn lèmi náà bá pohùn. mo jẹ́ kó mọ̀ pé òkú ajá kan kì í gbó òkú àgbò kì í kọ̀ ó kàn sọ fún mi pé òun máa pa mí òun ò tún ní fòkú mi lẹ́nu kí ló ń ṣe léyìí. ìràwé tó bá sojú dodo á ṣègbè tí wọ́n ta wọ́n ṣòfò dànù fọ́kàrà rẹ balẹ̀ ọgbọ́n báwọn gbogbo ibi tó o bá gbà èmi rẹ lájọ ń lọ ní tí ń ṣe wọ́n ni pé wọn ò mọ̀ mí wọ́n sì fara hàn wọ́n. dáadé má fara hàn anybody. kì í ṣe. skul ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ tẹ́bá lè fẹ́ fara hàn wọ́n bí ẹni pé tó fẹ́ wá sí school ní ẹ̀dẹ̀ mú pé mo like ilé ìtẹ́wá last time mo ṣì wà lẹ́tà àǹsọ̀ tá àti sọ̀tàn I don't want you to come to the school please. àwùkọ máa wá sílé ìwé rẹ ṣé kí n jẹ́ kí wọ́n pa ọmọ lójú. ẹ ṣe kan fún mi lórúkọ tí ò ń ṣe tèmi náà. orúkọ kankan ni wọ́n fún ọ ọ̀dà ọ̀fẹ́ kí n wá. ẹ má wà. kí n má wà. nǹkan kan tiẹ̀ ṣẹlẹ̀ a ṣe PTA lánàá even ọ̀la ni màá mú wọn pé present lọ nǹkan tó sọ PTA yẹn ni pé kó bí oníkálukú stay away from the school they should not come to the school. wọ́n ṣòfò dànù kí n mọ̀ wá wọ ọmọ mi léèwé tí wọ́n ta dákun o ti má ṣe rẹ̀ wọnú ọ̀rọ̀ o ti má ṣe rẹ̀ wọnú ọ̀rọ̀. You see but dáàdì wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àrẹ ọmọ kékeré méjì ni ó dẹ̀ ní ká fi sùúrù bá wọn tó because ọmọ tá à ń sọ yìí ó lè dọ̀là kan tó padà dọ̀rẹ́. kò sí sùúrù kankan bẹ́ẹ̀ sùúrù wo ni a fi ń tò sọmọ mi lọ́lọ́ fẹ́ pa òun rè pa kí n rí ọtọ́ ló gbẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀pọ̀ ọmọ mi ń rè ó yá pa. sẹ́wọ̀n ni bàbá òfò tó bímọ kọ́mọ sọ́mọ tọ́mọ rẹ̀ ṣe fọ́mọ mi ó sì wò sùsù ó gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ lọ́mọ rẹ̀ gbà ó dídí ẹ̀mí lèmi ọgbà èmi mọ̀ sọ́bẹ̀. ọgbà lọ ọ̀pọ̀ ọmọ mi bẹ́ẹ̀ni mo sọ àbẹ́ẹ̀kọ́ sórí ẹsẹ̀ ọmọ rẹ̀ ń kò tí ì jóná tán yóò jóná kẹyìn èmi mo wí bẹ́ẹ̀ fún ọ ẹ̀dá ni wọ́. ó ní ta lèmi èmi ẹ̀jẹ̀ méjì tí ń rìn lókun ẹ̀bọ̀ra burúkú níbi tó gbé lọ́wọ́ ọdún mi lọ́sàn gangan eégún mi so kolokolo mi jẹ́ aṣọ bí kò sọmọ rẹ. eégún aṣọ ń fàyà mẹ́gùn rẹ lójú ó ṣòfò dànù ọmọ mi ní nǹkan ṣe rírè ẹ jẹ́ kí nǹkan ṣe sísà ilé ìwé yẹn wọlé lódìdí. ẹ má jẹ́ orí bàbá ẹ jẹ́ ilé ìwé tó wọlé ẹ gbà mí ìwà àtọmọ rẹ ẹ wo bí olùkọ́ àgbà ṣé ẹni pẹ́pẹ́ yẹn ń jẹ nǹkan lọ́wọ́ ni ẹ jẹ́ pẹ́pẹ́ yẹn parí tó ń jẹ kó torí bodò ó ló gbé pẹ́pẹ́ yẹn. ẹ má jò parí tó ń jẹ má jò parí ẹ sà kó gbọdọ̀ parí ẹ o kó má torí bodò sà. ẹ bẹ sùúlẹ̀ ẹ jẹ́ kí sùn jẹun lágbàlá yín ni ẹ. ẹ jọ sá ayọ̀ bẹ́ẹ̀ ni. ìwọ́n jẹ́ kó yọ pé èṣù ti pàjọ́ ọjà ó kó bá bẹ́ẹ̀ ni tí ọba náà. ṣé wọ́n lè bí sùn nájà. àjọ náà ni. tó ṣe ní sùn sà ẹ má nọ ní sùn sà ẹ jọ sà. bájá bá jẹrin eyín àwọ̀ bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ gbogbo ọ̀nà ó dìde lọ́rùn mi ò kí ń ṣẹran yín ìyá. wàá jẹ́ kó mọ̀ wípé ogun bẹ lọ́rùn ọ̀há.
èyí fún jọ̀wọ́ ọkọ làbákẹ́. Màmá já mi sí èbúté ládòfo. Èrí yẹn dàrú sá. Deadlock ní tí o àbí. Sọ́sẹ́ deadlock tó lọ kí dúbẹ̀. Ṣé kò sí? Àìbáwọ̀ rẹ̀ ṣẹ̀gbàdí. Orí rẹ̀ ò sùn ọ̀. Mọ́mí mi ẹ̀ ṣe business kankan tí mo dẹ̀ rí profit bíi 30 million naira. Wow. Just 5 million ni mo need. Kí n bẹ́ẹ̀ send 5 million naira listen. Ṣé o ló wá ní àbọ̀ ṣe fún ẹ? Tá a bá rí òkú wọn, a lè fọwọ́ kọ ogun wọn. Ẹ dákun ká ní pé India lẹ́gbọ́n mi kú sí náà ti dáná sun òkú wọn kọ. A máa wádìí ẹ̀ náà ni. Ṣé nítorí òpònú afọ́fúngbẹ̀mù ilé sọ̀sọ̀ pọ̀ fẹ́ mọ́? Sábà mọ ìdánù lù. Ajá ẹ̀ kàn ń gbó lásán ni, kò sí nǹkan tó lè fi olóòlàjú tèmi ṣe. Wọ́n ní kò wọlé lọ. Are you mad? Má sọ bẹ́ẹ̀ mọ̀, bẹ́ẹ̀ sì ni ò ní tán lára wèrè, kọ́ máa kó gbọ́. Yẹmi o! Yẹmi! Ó mú yà mí ọ̀nà ká méjì sí mi. Ẹkún ìyá tiẹ̀ náà jẹ báyìí. Èmi náà fún yẹ. Ẹ̀yin bàbá mi méjèèjì, ẹ jọ̀ọ́ mo fi Odùduwà bẹ̀ yín, mo fi ìṣẹ̀dá ẹ̀yin méjèèjì bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ jẹ́ ká ní sùúrù sọ̀rọ̀ yìí. Ẹ̀yin àgbà náà lẹ́bọ̀, ẹ lókun kí ń wó ruru ká wá ruru. Ẹ ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi ń pàmò kúrú pẹ̀lẹ́. Ẹ̀yin náà lẹ tún wá sọ náà ọ̀rọ̀ yín. Ẹ̀yin tata bá fẹ́ bàjẹ́, àá fi yọ̀ sí i. Tírú bá fẹ́ bàjẹ́, àá fi yọ̀ sí ni. Ẹ dákun, tí Yorùbá wá fẹ́ bàjẹ́ kí la fi sí. Ẹ̀yin bàbá méjèèjì náà, ẹ̀yin ní yọ ayé. Ẹ̀yin là ń wò lójú. Ẹ̀yin lè jẹ́ káyé rójú. Ẹ̀yin lè jẹ́ káyé ráyè. Ẹ dákun, ẹ jogún mi. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí, ẹ jẹ́ kó paná ń bí báyìí. Ẹ wọlá àwọn ọmọ yín. Torí kí mo mọ̀ wípé ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn fẹ́ kó dáa. Ló jẹ́ kí ẹ rán wọn wá sílé ìwé. Kó bá sí lè dá, ẹ jẹ́ àparí ẹ̀ báyìí o. Torí tá a bá paná ẹ̀ báyìí, tí Ministry of Education bá gbọ́ sọ̀rọ̀ yìí, wọ́n lè rusticate àwọn ọmọ yín. Léyìí tó túmọ̀ sí pé ọjọ́ ọ̀la àwọn tẹ́ fẹ́ kọ́ dáhùn yóò fẹ́ mẹ́hẹ̀. Kò sì ní mẹ́hẹ̀ lágbára Ọlọ́run. Ibi tẹ́ fẹ́ kán dé wọ́n á débẹ̀. Sísà, tó bá jẹ́ pé ń ṣe ní ọ̀la ọpọlọ rẹ ní kó ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ sí. Iṣẹ́ ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n o. Kò sì sọ̀rọ̀ tó dá sáká lẹ́nu rẹ báwọn bí ọmọ ìbílẹ̀. Ọ̀kàrè yóò dáa fún ọ. Ó mórí délé. Wàá wó ní àwọn ò gbọ́dọ̀ jiyàn ara wọn jù púpọ̀. Àmọ́ bí tọ́rọ̀ ń bá wa ló ká wa lára. Ọgbọ́, a sì fọwọ́ àwò mú báwọn. Ọ̀kàrè. Lúbúlúbú. Ọkùnrin ló ń ké sí ọ. Ilé tí a jẹ́ báwọn. Wọ́n ní gbó dúdú bèrèbèrè, ìkòkò dúdú bèrèmù. Ẹni tó bí mi nínú dùn nínú ọ̀rọ̀ yìí ni pé mo tan fìtílà ẹnìkan sì fi kòkò dé mọ́lẹ̀. Ó sáà kí ọ fẹ́ bẹ́ẹ̀. Jésù ẹni náà ni mo wọ ẹni ìbèpo. Àwọn ọmọ wa ni wọ́n kó wa sí ìhùn. Ìhùn sì ti tán báwọn. Ti tán. Sísà, bí o sọ sí náà láàfin gígùn sí. Oyè ọ. Nǹkan kan ò ní sẹ̀mí rẹ̀. Àṣẹ. Ẹ pẹ́ fún wa. Ṣé o bù ṣe? Àjọṣepọ̀ yín báyìí ló jà wá lógún. Gbé mi dání. Sórí kí n mọ̀ parọ́ tán, gáǹgì rìn ó wù mí. Ìyẹn gẹ̀ẹ́sì rétí mi ní school. Mo mọ̀ pé kémi bá dẹ̀ ti jọ ìrìn bẹ́ẹ̀ kan bá ti rí èmi náà pọ̀ mọ́ yan big boys. I'm chilling with the big boys ni. Èmi náà kàn lè máa bá irin, a lè máa rétí mi. Mo fọkàn sí ìyẹn gẹ̀ẹ́sì gidi. So tí n bá gbọ́ èyí dáadáa, mo fẹ́ darapọ̀ mọ́ wa. Nǹkan gidi ń hun ìwọ náà. Ajé. Bí mo ṣe wá ń wò ẹ́ yìí, ìwọ qualify. O wà certified. Tí n bá tún wò dáadáa, a lè verify ẹ̀. Màá fi rhymes ṣe é léṣe. So tí kì í ṣe nǹkan kí mi ṣe ni. Dúró jẹ́ kí n tún bí ẹnì kankan. Ànáyé, àwọn ọmọ bàbá mi mo ti ń gbọ́ update yín gan sẹ́ àjẹ́ mo kọ́kẹ́ máa ń ju rhymes yẹn tó wá báyìí mo ti jọ́ update yín pa but mo gbọ́ pé yẹ kí n date kí lẹ wá ń ṣe pẹ̀lú gate lẹ́nu gate màá fi rhymes pa àti yín jẹ. Ìwọ gan báàdì o. Ọlọ́run sẹ́. Mo bọ̀ jẹ́ kí n kọ́kọ́ fóun jẹ náà. Jẹ́ kí n bí ẹnì kankan. Ṣọ́mọ òkòkò ni ẹni. Kí ló dé tó wá fẹ́ máa tẹ̀lé kókókó? Wọ́n ní kán fún ẹ ń tì, wọ́n ní kán fún ẹ ń kókó. Má jẹ́ kí n fi rhymes fọ orí ẹ o. Ìwọ
bá mi. gbádùn ẹ̀. mo jẹ́rìí. o fẹ́ wà pẹ̀lú wa. àdìsẹ́. ṣó jẹun kó tó wá. mi rò bẹ́ẹ̀. ṣó máa jẹ wà kó lè bá a wà pẹ̀lú wa. màá fi ráìsì ṣí ẹ léṣe. Ọlọ́run ṣe ó yàgbọ́dà bòròrò ẹ má rò ẹja dídí ni ẹ jẹ́ kájọ dà sóróró. màá fi ráìsì pa àti yín jẹ́ sẹ́yìn. bọ̀bọ̀ yìí ó bá di. ráìsì pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀. ṣoṣo wa rí ṣó rẹ́gbẹ́ wa tó bá fẹ́ darapọ̀ mọ́ wa àwọn ò kì í sùn o nítorí ká lè bá a sùn ẹni tó bá fẹ́ dí wa lọ́nà a máa sún a máa fi ṣàsún màá fi ráìsì rọ́ọ̀nù ẹ. ṣé màdìgbà kà ní gbàdùn. ẹ bá ti wá jà sọ́tọ̀ kẹ́ wá sùn lè kú lọ́wọ́ mi rò pé gbogbo yín gbádùn ṣẹ́yìn ni leaders of tomorrow ẹ̀yin tẹ́ ìdàbí ládàá ẹ̀ ayé tomorrow máa ti bàjẹ́ o ok ṣé lórí gbogbo yín ti dàrú látijọ́ tí mo ti ń kàwé tó máa ń dàbí pé ṣinṣin wà lórí ìwé ẹni tó yẹ kó wọ orí mi ẹ wá ń ṣe máa fi rhymes bá ti yín jẹ èmi gan fi pregnancy bá ti yín jẹ máa fi pregnancy ṣe yín léṣe ẹ̀ẹ́kẹ́. o fẹ́ fi pregnancy ṣe wá léṣe ìwọ jẹ́ bí Nancy ni ọ̀gbẹ́ni àwọn fáǹsì ẹja rí máa fi rhymes gé ọrùn ẹ. rhymes rẹ́kẹ̀rẹ́kẹ́ àtúkà sí àsínú kẹ̀kẹ́ tó bá ń pa àti kíkẹ́ kó bá ń pọ̀ mẹ́yẹn kó bá mi kẹ́. sori pé lè wà verified. verified. awúdàpọ̀ wọ ni mo wá bá mo fẹ́ kó jèbórí àwọn olùgbẹ̀bẹ̀ sọ ọmọ pẹ́ta ń táwó èjì ń tọ̀gbọ̀ ẹyọ kan tó kù olùfidàn lónìí dákun mo fẹ́ kó o fi yá mi ni lóòótọ́ mo gbéná wojú rẹ àmọ́ inú ló bí mi dákun ara ní ọmọ yìí púpọ̀. irú àjàgà wo ló fẹ́ kó sí lọ́rùn yìí kí lókè mi àtọmọ rẹ ọmọ mi àtọmọ rẹ ní ọjọ́ ní gbólóhùn aṣọ ọmọ mi ló lọ rèé bá lọ bẹ̀ èmi kọ́. ẹrù tó wá wà nílẹ̀ yìí ṣẹrù ọmọdé sọ ma pé wọ́n lẹ́yìn tó lóun ọ̀tẹ́rù ni ìwọ̀nba tí ó fi tanná ló mú kì í ṣẹrù ọmọdé àṣírí tó sì fọmọ rẹ ó ju ètè mi fọmọ mi lọ tọrọ ọmọ mi tó ń wọ bí bá sọ pé wá lo sẹ́kàn yín ṣẹ̀ṣẹ̀ mọ́ lé kiri kí n mọ ọ̀bẹ̀gbó tó lo sẹ́ àmọ́ tọ̀dọ̀ tiẹ̀ kékeré ló ti ṣe nínú àgbo tó túmọ̀ sí pé lórí tàbí kan ìkan ju nǹkan lọ dákun bá ń fà bọ̀ Elédùmarè ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ náà kò sì ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ rẹ dákun ẹ má gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ dákun. ọ̀dà awo ìbẹ́ awo ẹ̀jẹ̀. ògbó àtọ̀ rẹ. ìbẹ́ awo ẹ̀jẹ̀. ògbó àtọ̀ rẹ. mo ti gbọ́ nítorí ọ̀ṣọ́. o ṣeun. ẹsẹ̀ rẹ̀ ó sùn. ẹ lọ wá òrí àmọ́. òrí àmọ́. ewé ewúro. àtẹwé ewúro. àti tẹ̀tẹ̀ àbáláyé. tẹ̀tẹ̀ àbáláyé. ẹ bá ti gún tẹ̀tẹ̀ àbáláyé papọ̀ ẹ fi òrí àmọ́ ẹ fi kó ẹ máa fi wọ̀. kí n wọ́ wálẹ̀. yóò sùn. lẹ́ẹ̀kan pé yàbẹ́ mẹ́ta. kò sí bó ṣe kan. àwọn mo dúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ náà ní fojú sunkún ọmọ kankan ò ní sàn ọmọ náà dákun o ṣeun mo dúpẹ́ ṣé kò jù bá náà lọ o ṣe mo dúpẹ́ o. sórí èmi ò mọ̀ pé bí bàbá ló ṣe jẹ́ sí mi mi ò mọ̀ pé bàbá mi ló jẹ́ mo fọlọ́ bá búra sórí mo wá bẹ̀ ọ́ ní pé kó má bínú kó o dìbò rẹ láti òní lọ ètò yájú sí ọmọ ètò rí ọfín mọ́ dákun má bínú sí mi. Man of peace lèmi èmi ò fẹ́ wàhálà àwọn tèmi àti gbogbo skul mọ̀ jẹ́jẹ́ lèmi máa ń lọ ẹ̀yin lè lọ ń ṣò pátán tí kò lọ ibi tẹ́ bá gbámàlàdé ní kẹjọ dé ẹ maintain àyè yín káwọn máa lọ tiwa ọmọ tó bá wà mẹ́rì tàbá mẹ́rì sí àmẹ́rì yín ìyẹn ò ń ṣe problem bọ́ ẹ̀yin lè lọ ń ṣò pátán ẹ̀yin ajá tó ń fi fóògùn ogun pa abílẹ̀ tẹ́lẹ̀ tó ń mú fóògùn pé gba ẹran ẹ̀ rè tádà ọba pa mọ́tò máa pa bro careful ẹ̀mí ò láàárọ̀. mo mọ̀ ọ̀rọ̀ ẹyọ kan ló mọ̀ sọ ẹsẹ̀ ọ̀tún mi condemn tó bá wá sọ̀rọ̀ mẹ́wàá ńkọ́ ẹ̀mí mi ò bọ̀ ẹ̀mí mi mo ṣáà má bínú sí mi. you shall be very careful with whatever you are doing ẹ̀mí tó ń wo yẹn ò láàárọ̀ ẹ̀mí ò lè ní nǹkan tí máa sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. àwòdọ̀tún kí ni gbogbo eléyìí ó ní kí n fún ẹ ní ìṣẹ́jú kan nínú so tí n bá wá bí mi ní mọ̀ pé wá bẹ̀bẹ̀ ni níwọ̀ tó lábẹ̀bẹ̀ bọ̀bọ̀ yìí o ti ń ṣe bẹ̀bẹ̀ o kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà má jẹ́ kí n lọ́wọ́ sí ẹ má jẹ́ kí n fi ráìsì bá tiẹ̀ jẹ́ o. ìwọ gan ti ń bẹ èmi kò fi ráìsì bá tiẹ̀ jẹ́ ṣé wọ́n ló kọ́ mi bí n ṣe gbélé ayé ni mo wá bẹ̀bẹ̀ ní tó bá ti tẹ́ ọlọ́run mo bá tiẹ̀ lọ. àdúrà tó ṣe máa bẹ̀bẹ̀ náà o ti fọṣẹ yí àwa tiẹ̀ náà o tó ṣe ẹ̀. jọlọ mo mọ nǹkan tí mò ń ṣe ọ̀nkú ẹ̀ mú fóònù yín ẹ̀gbọ́n. kí ló ṣe ẹ̀ náà Awódọ̀tún. ẹ̀ mú fóònù yín sá.
tún fi sáfì. Bọ́bọ́ yìí kí ló ṣe ọ tí ń fọ́ náà? Àwọn ọ̀dọ̀ tún mójú mi náà. Tó fi tìró sí débè mo lé tìró kí ló kẹ̀mí àtògbẹ́. Èmi náà lè fi sírò sí i. Àfíìsì ni. Ajá ń lérí ẹkùn lérí, ajá ń lérí ẹkùn lérí. Babaláwo nínú ilé ìwé o, ìpè mi ò gbọ́ rí. Ẹ kú àlejò, àlejò ìgbàrúmọlẹ̀ nínú ilé ìwé Jay-Z. Ẹjẹ́ àtàpà fún tíṣà, ẹjẹ́ àtàpà fún tíṣà. Ẹ̀yin tíṣà níbọn, ẹ̀yin tíṣà níbọn. Ẹ kórùka wọlé, ẹ kórùka wọlé. Ká máa kọ́fà, ká máa kọ́fọ́, ká máa kọ́fà, ká máa kọ́fọ́. Good morning, class. Good morning, ma'am. As you can see, our topic today is constitution. Constitution. Can anyone define constitution for us? Constitution. Jibola, what is constitution? Constitution can be simply defined as a rules and regulation that guides a country or an organization. Wow, beautiful. A round of applause for Jola. Sit down. Thank you. Yes, constitution. Can anyone try again? Ìjẹkújẹ òjò ló ń jẹ́ àlù òjò nígi. Ìfọkúfọ ògbìgbì ló ń jẹ́ àsọ ògbìgbì lóko. Ẹ̀dá láwọ̀ ọ̀dàdà. Ìwọ Jíbọ́lá bí mo ṣe ń da odó borun rẹ̀ ìkórìíra ó mọ̀ ta. You thought I will call you. Mi ò kú ní pè ẹ́. Adìẹ tó ṣu tí ó tọ̀. Ara ìlú wa, ara tiẹ̀ ló wà yẹn. Back to what we are trying to say. Constitution can be simply defined Yes, as... I will advise you not to give them another definition because it will look as if you are trying to twist their brain. Jibola, stop it now. I understand, but I still need to explain further so that they can get it more. Constitution. You don't need to explain further. Are you out of your senses? Don't give them another definition. Why are you like this? Ajibola, Right. you are talking to me like that. Like I don't get. How do you want me to talk to you, man? What an infantry. What audacity? What? You are moving closer. Are you out of your senses? You are talking to me like that. Madam, what's the problem? What come over you? Madam, are you trying to trigger my anger? Don't try that, please. Never share. No. Again, my bet if I'm moving so much. Are you kidding? Like, what's going on? I should carry for what you saying. Don't touch me again. Don't ever. Jibola, you mean want to? Yes, man. Do you want to beat me? You want to beat me? You want to beat me? No. Prisoner must. Jibola. Like. No. Ọ̀gbẹ́ni ló sọ sí Ògún ń bẹ nílé wa, Ṣàngó ń bẹ nílé wa, Balùayé ń bẹ nílé wa, ooo. Eégún ń bẹ nílé wa. Aláwo pàlà o, eégún láyé òòṣà lọ́run. Ọ̀gbẹ́ni má lọ gbé Gẹ̀ẹ́sì kó má lọ gbà sí kó má lọ. Ó nìyẹn o. Ibi tó jókòó sí látàárọ̀ nìyẹn. I've tried my possible best to talk to him, but anybody know. Maybe you guys should try your luck. You are my warrant. Go check me. Jíboy, kí ló ń ṣẹlẹ̀ náà? Òun ló wá sọ fún wa sí pé kò dájú kò sí bíbá. Ó bẹ́ anybody sọ̀rọ̀. What's the problem now? Jíboy, ìwọ ṣáà ló ń bá sọ̀rọ̀. I mean, ó dẹ̀ wá sọ wá dòdì kalẹ̀. Ń bá ẹ sọ̀rọ̀ dá lóhùn náà. I mean, ìwọ ló ní a problem shared
Is the problem solved? It's okay. I want to ask you guys a question. Nǹkan tó sọ pé mo ṣe nínú school yẹn, ṣé lóòótọ́ ni mo ṣe? J-boy, ó mọ̀ pé mi ò ní parọ́ fún ẹ. Ṣé kí n sọ tòótọ́? Nǹkan tó lọ ṣe yẹn ó ṣe o. And if that should be the case, I want you guys to please stay away from me for now. Please. For what reason now? Thank you. This thing that just happened. I know it's a spiritual attack. So I want you guys to please stay away from me for now. So, try láti lé wa kúrò lára ẹni, àbí? No, that's not the point. Mo ṣe ń sọ fún yín pé spiritual attack ní nǹkan tó ń ṣẹlẹ̀. And if care is not taken, nǹkan tó wà tó dẹ̀ bà mí, mo mọ̀ nǹkan tó wà lára mi tí nǹkan fi lè bà mí. Tẹ́ bá wà pẹ̀lú mi, kó má lọ ràn yín o. And I don't pray I lose any one of my friends. I don't pray I cry over anybody. So at this moment, I just want you guys to please just stay. Please, stay away from me. If you say so, but... I want that rate, so I'm going to need paracetamol. You know, low, you know. No matter. Ọmọdé tí yóò mú gún pẹ̀lẹ́ fún. I'm so disappointed in you. Exactly. Kí ló ṣe ẹ́ náà? Ìwọ tó jẹ́ pé everybody like in school yìí. Ibi tó lọ ṣe sí yẹn gangan, ó like ẹ jù. Mrs. Ọláìwọlá kò fẹ́ kí nǹkan kan sí ẹ. Because torí ẹ̀bùn tọ́lọ́run fún ẹ pé o mọ̀wé ìwé yẹn ló wá kọ̀ọ̀kan ló wá take it for granted. As in gbogbo opportunity tó fún ẹ o take it for granted o wá rude sí kó dá o. O mọ̀ pé o like o mọ̀ pé mi gan like you know I like you. Ewo ever since that mo pe logun ni daddy e láti rest nínú school mo o kò ń tẹ̀lé bashu ṣé wọ́n ti gbàgbé ni ipe ìjọba amúnimóògùn ni wọ́n tó bá fi òpó kò lè hurt anybody wa o kò máa lọ bẹ́ẹ̀ ni irọ́ ni they will deal with you. Ṣé nǹkan tó gun ẹ̀yẹn ṣé òsàlẹ̀ ni so tá a bá mọ̀ tó bá ti ń ṣe alẹ́ mọ̀ kó ṣàgùn ẹ̀. A lè ránṣẹ́ sí dáàdì pé nǹkan máa ń ṣe o. No daddy, nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ sà mi kò fẹ́ máa argue ni kí n má kàn sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé kò ṣẹlẹ̀ èmi ò believe pé nǹkan tó sọ pé mo ṣe yìí pé ó ṣẹlẹ̀. What? Ẹ jọ̀ọ́ okay. O mọ̀ pé o ṣe anything. I don't know. Okay, this is it. Mo believe everything yẹn bó ṣẹlẹ̀ lóòótọ́ mo ti gbà. O ṣe mẹ́wàá. But it wasn't intention. Mi lè mọ́mọ́ láyé mi ò lè but mo ti gbà bó ṣẹlẹ̀. Ẹ wá jọ̀ọ́ ẹ tẹ̀lé mi ẹ jẹ́ kí n bá lọ bẹ̀ wọ́n. Ilé ìtàn sọ pé àwọn ò fẹ́ rí mi yìí kò dùn mọ́ mi rárá ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi kí n wá lọ bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ mi láìkí ní issue pẹ̀lú anybody ẹ jọ̀ọ́. It's okay. No, ìgbà tí ó bá ti realize mistake ẹ̀ so kò sí nǹkan tá a fẹ́ ṣe. Èmi ò sí mi o ìwọ náà ní gbádùn torí àákàrà báyìí ní rẹ́yìn gbá àpáàdì ní hàn kòkò léèmọ̀ àwọn méjèèjì ní ẹ dífá fún agbada ọjọ́ agbada ń bá yan gan sọ̀tá agbada ní òbórí yan gan kọ́ ọmọ sọ́fà kórìírí ọmọ burú Ajíbọ́lá kọ́ ìjà wèrè kórìírí ó gbàbọ̀dé o kórìírí ó burú ó ní sóríire tí ó bàjẹ́ tí ó bàjẹ́. No, má ọ̀rẹ́ tẹ̀ máa tẹ̀lé máa lọ bẹ̀bẹ̀. Okay, oya let's go. Ọ̀dọ̀ kí n mú ẹ lọ bẹ ẹni tó fẹ́ lọ. Ó yá wèrè ni tí bá fún ẹ ní fàyà àyà ẹ máa fọ́ dànù. Ẹni tí o ṣẹ̀ náà lọ ṣe sọ́ọ̀rì mi àbó ń lè ṣe
Sorry, what sorry are you talking about? Are you crazy? Miss Shola. Yes, I'm talking to you. Are you out of your sense? No. Your president. Yes. Excuse me. What is going on? No. Come on, sir. I'm your president. Yes. Look at it. Hey. God. My God. Ìwọ náà ti lè dùn ojú fún mi. Ṣé pé àfọlẹ̀ lásán lásán. Even mọ́mì tèmi gan, wọ́n lówó ju mọ́mì ẹ lọ. Wàá máa ṣépè fún ìyá tó bí ẹ. Ha! We know to realize mistakes, man. It's all in the past. It's all in the past, Azal. Okay, Rufai, no one will bá wa ṣe ọ̀rẹ́ mọ́. In fact, she said we are birds of the same feather. Rufai sọ bẹ́ẹ̀. Yes. Wọ́n dá ẹjẹ́ ló bá sọ̀rọ̀. Ó dé má darẹ̀ láàmú. Ó ti ní ó possible kó o máa ṣe wáyé kí n bí báyìí mọ́. In fact, mi ì rí in school mọ́. She said she cannot work with us. Exactly. Wo, kémi wá sọ fún ẹ. Mọ́mì mi ti sọ fún mi pé kí n má bá ẹ rìn mọ́. Ṣé o rí friendship tájọ ń keep yìí? Òní ló máa dópin. Mi ò bẹ ṣọ̀rẹ́ mọ́. Màámi dẹ̀ ti wọ́n mi. Wọ́n fà mí létí gidi báyìí ni wọ́n sọ fún mi pé àwọn ò gbọ́dọ̀ rí wa pọ̀ mọ́ o. If not. Ṣebí àti ṣe bá ń try láti parí ọ̀rọ̀ yìí. Kí lẹ ń parí? Ṣó ma wo nǹkan tó ṣe ò dáa ká má parọ́ bọ̀ kò lè burú títí kí ọ̀kan at least kó má dúró tì. I promise you, má try ẹ̀ mọ́. Mo ti yọ̀ǹda gbogbo ẹ̀ Ọlọ́ọ̀bá gbọ́. Thank you. Yé ṣe nǹkan tẹ́ ṣàlàyé fún mi tó ń pé ìgbà tó dáàrin ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pa. Sórí ọ̀rọ̀ ibi tí ó dé tí mo sọ fún ọ déhùn ibẹ̀ kọ́ ló ti bẹ̀rẹ̀ ṣèbó mọ bí tá a ti gbé kú ó mọ bí tá à ń gbé lọ ibi tá à ń gbé lọ́hùn tá a bá ti gbé débẹ̀ tó bá ti lọ́jọ́ mẹ́ta ó padà lọ gbé kò séèrà tí ó rìn ibi tó o bá gbé sí hùn tó o bá ti wá padà lọ gbé lásẹ̀ wá fi ṣàṣejẹ fẹ́ni tá a fẹ́ lò fún ẹni tá a bá fi ṣàṣejẹun fún kò ní mùsùn náà jẹ tí ó fi lóyún. Okay, I will believe you. But how am I going to understand how you prepare this from the very start? How am I going to understand this man? Nbo lọ kọ́ mi lé ìbòdé tí wọ́n fi máa mọ gbogbo ń tọ́ sọ. Okay, and báwo ni ó ṣe fẹ́ yé mi bẹ́ẹ̀ ṣe prepare kí ni láti bẹ̀rẹ̀ tèmi ló bá fẹ́ ṣe nígbà tẹ́ bá sí ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń pòwe báládì ò sí ní ọmọ wọn ní jogún ẹ̀bùn. Bẹ́ẹ̀ni. Now how do I want to inherit what you don't teach me, sir? Tó o bá ti wá lọ tó ti gbé lẹ́hìn tó ti padà dé wọ́n sẹ̀ wá ṣàṣírí gbogbo tó wà lórí rẹ̀ fún. Ó yá kó sọ wàhálà. Ó yá gbé. Ìdán. Ajíbọ́lá èyí ti ṣe tó fọmọ́lẹ́ ládùúrú gbogbo àròyé tí mo ṣe fún ọ lórí rẹ̀ kí ni a ṣe. Jíbọ́lá wojú mi nǹkan ti kàn mọ́ yìí. Wọ́n ti fi nǹkan sọ́mọ mi lá. Jíbọ́lá mo ló ti kan gbogbo èyí. Dájúdájú ọwọ́ ọ̀fà ti ń bẹ lára ọmọ yìí ń ṣe láti bo lè ti wárí. Babaláwo nínú ilé ìwé o bí pé mi ò gbọ́ rí ẹ kú àlejò ìgbàrúmọlẹ̀ nínú ilé ìwé. Ilé àṣálù o nílé àṣálù èèyàn mẹ́ta ló sùn yàrá kan nílé àṣálù o nílé àṣálù. Awódọ̀tún. Bàbá mi. Awódọ̀tún. Bàbá mi. Ìwọ́dà. Èèyàn mẹ́ta ló sùn yàrá kan nílé àṣálù. Mo rántí kankan ní ìsìn. Ìwé àkáǹtì ìṣẹ̀ǹbáyé níbo ló wà? Torí mo ò rí ibi tí mo gbé sí o. Níbo lẹ gbé sí? Ìbòrò ni létí ìsálá. Ebémi rẹ̀ lájọ tọ́jú rẹ̀. Tó o sì mọ̀ pé mi nìkan kọ́ mo níwé yìí.
àwọn tá a jọjọ́ ọmọ ìyá gbogbo wọn náà ni wọ́n máa ń lẹ́tọ̀ọ́ sí ìwé tó ń bẹ lọ́wọ́ mi wọ́n kàn gbé sọ́dọ̀ tèmi ni o. mi ò. èsè ń bọ̀ làṣàṣì ti ń bọ̀ ó gbé àtẹ lọ́mọ mi mo sì rí i pé ó ń ṣe wọ́nrán mo pọ̀ gbé àtẹ lé lórí ojú rẹ̀ ọ̀dá ó gbé àtẹ ọ̀jẹ́ èé ti ṣe kí ló dé láti bọ̀ lọ́fà yìí ti wá bó jẹ́ lára ayé ni bó jẹ́ lára òkú ni ibikíbi tólútọ̀ ń bá wà agbọ́rọ̀ ẹ̀gànlẹ̀ adàbíwọ̀lú ìwọ là ń pè bẹ́ẹ̀ lọ́kàn lára ọlọ́wọ́ ń yẹ. kí là ń béèrè lọ rẹ̀ kí ló àwọn ọ̀dọ̀tún òrò bíi tìbò sánsẹ́ pè fún ọ ní ọ̀sán ní tá ń béèrè lọ rẹ̀ sọ ní kọ́ lè máa gbéwèé lẹ̀ òsì tó ń ṣe kí ló ń ṣe ọ́ nìsín àwọn ọ̀dọ̀tún ìdè sókè nígbà rẹ̀ ọ̀dà mo ti rí wèé jábọ̀rọ̀ wèé lẹ̀ mo ti rí wèé tó ti bá mo ti rí wèé àwọn ọ̀dọ̀tún bàbá mi òjijì bìrì aláṣọ dúdú tọ́sọ funfun bá ti dọ́rùn rẹ̀ nǹkan ṣẹlẹ̀ nù àrà òsì ní sọ́lọ́run kí babaláwo tẹ́wọ́ gbà àwọn ọ̀dọ̀tún ní tí mo rí yìí àbìlù lọ sàṣìyàn tani náà tọ́ sàbìlù sí tọ́ wá dà padà fún ọ tani ní kíni mo sọ bẹ́ẹ̀ nígbà tí mo ti ródó tí mo sì rólú gbòmù fún ọmọ pèsè mi ta ló ní irun ta ni ní kíni sọ̀rọ̀ nǹkan mọ̀ sí kí sọ ọmọ tí wà á ti àjọjà nílé ìwé lélẹ́yìí tá a sì ti lọ bẹ́ bá rẹ̀ ọ̀pọ̀rí iná pẹ̀lú lọ́mọ yìí ọba ti mọ́ sàṣì ibẹ̀ náà ti rìn padà sí ọlọ́mọ mọ̀ jẹ́ fojú sunkún ọmọ tó o sì mọ̀ pé wọ́n nìkan lọ́mọ tí mo bí àrò òní sí lọ́rùn kí babaláwo tẹ́wọ́ gbà láyé yé àwòdọ̀ tó sì fẹ́ kán mi lẹ́yìn ọ̀kan irú kí ni ká pẹ́ lẹ́yìn ìsìn ẹ̀yìn tó láyé ọmọ mọ̀ jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi Ẹlẹ́dùmarè mọ̀ jẹ́ fojú sunkún ọmọ awọ dákun ṣàánú mi ṣàánú mi. kí ló dé ń bọ̀ lọ ti rí. ọmọ mi ni o. kí ló ṣe bá. ọmọ mi ni o wọ́n ṣe bí ni là ń bí ni. ṣàdédé ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ nílé àbí bó ṣe pariwo nu ọfà lọ́bàá ọfà tó sì bá ọfà bọ́n ni mo bá béèrè lọ rẹ̀ pé kí ló dé nígbà tí ó nawọ́ sí mi àbí odó tí mo rí fọ́tò ọmọ rẹ̀ mo bá ń bẹ̀ tó ń sàsí lọ́wọ́ ìwà ọmọ bí tán ti yìnbọn. èmi mọ yìnbọn èmi ní kí n dá sàsí padà bí ó ti wá ní wọn mọ̀ pọ́mọ rẹ ní sàsọmọ mi. olóyìnbọn fún. àwọn ọmọ ìmọ̀ ilé irú ìgbésí ayé wo ni ẹ wá ń lò yìí ọ̀rọ̀ tá a sì ti yanjú tán. tá a ti yanjú rẹ̀ tèmi rẹ̀ ti ṣera wa lọ́kan ọmọ oró burúkú ló ń gbẹ́nu ọmọ yìí dákun mọ́ wàjú okú kò mí dáadáa mọ́ kí n tó gbé dé yàn yín gbogbo tí mo mọ̀ ni mo ti sà àwọ̀ dákun ṣàánú mi má jẹ́ fojú sunkún ọmọ yìí dákun. mo là wà wẹ́rọ̀ rẹ̀ sí báyìí. bá ń wá àwo níbi wíwọ ẹ̀fọ́ èmi ẹ̀fà ṣàánú mi dákun mọ̀ bí ọ́nù. dákun ó tó bá kárí ọmọ bá mọ́ra ọmọ arúgbó tí borí gbẹ̀sìn àjànà wọn fi dùgbẹ́ fún láàyè ọmọ pàgbó jẹ́ pàgbó mú kálágbó ọmọ lè sọ̀rọ̀ kálágbó ọmọ lè mí mú wa ọmọ agúnyán dúdú fàlejò dúdú lórí ẹni dúdú. ọmọ yìí ò mímọ́. n tó ń sọ mọ́ mi òun ló fi kàn. a ní kò mímọ́ kò tiẹ̀ mímọ́ kò mímọ́ ni mò ń bọ̀ sọ kò sọ̀rọ̀ mọ́ ó sì mí kí n tó gbé débi àmọ́ ní wákàtí ọ̀wẹ̀ tó ti yìnbọn fún kò mímọ́. yíyá ni kíní ti dé irọ́ ẹ̀rọ pẹ̀sẹ̀ ọ̀rẹ́ mi ẹni ó ti kú sàjọ eléyìí lọ. I'm talking about the power as in mo mean agbára tẹ̀ ń wò yẹn ṣàṣà nínú èèyàn ló máa ní agbára tí kò ní ṣíwá o nítorí agbára nǹkan tó máa ń gùn yàn ni àwọn nǹkan kan ń bẹ téèyàn máa ń ní téèyàn ò kí mọ ìgbà téèyàn ní lára àwọn nǹkan téèyàn máa ń ní téèyàn ò kí mọ ìgbà téèyàn ní ìfẹ́ wà kò sẹ́ni tó lè mọ ìgbà tóun nífẹ̀ẹ́ ó dẹ̀ máa ní
lára ẹ̀ ní agbára. Kò wá sí nínú ọ̀pọ̀lọpọ̀ tó ń bá ní agbára tí kò ní síwà wò. Nítorí agbára fúnra ara rẹ̀ a máa tì ẹ́ kó o lè sí òun lò. A fẹ́ kí àwọn tó jọ wà látànà kó má rí wọn mọ́. Agbára ló máa ń tìyàn lọ síbẹ̀. Agbára tẹ́ wá ń wò yẹn kò lọ títí o. Power is temporary. Yes. Nítorí ibi títí ẹnìkan pín sí ní tẹlómi ti bẹ̀rẹ̀. Most especially ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. A máa kọ́ ẹ̀kọ́ látara ara wa. Nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rẹ́, can't you see? We can see, sir. The power and the karma. Ọlọ́run ọba kò yọ̀ǹda ẹ̀san fún ẹnì kankan. O lè rò pé bóyá ìwọ ní àṣegbé, àṣepamọ́ ló ṣe o. So fún díẹ̀ yìí, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́, àwọn àgbàlagbà sọ pé ikú ń pa. Ká má tó sọ ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. Abọ̀ ọ̀rọ̀ ó tún fọmọlúwàbí. Thank you, sir. Gẹ́gẹ́ bí ọ̀gá ṣe sọ, mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé ìgbàlà ń ní o, ẹnìkan ò láyé. Ẹni tó ṣe àná, wọ́n ti lọ. Èèyàn míì padà bọ̀ tó wá fẹ́ ṣe òní. Ṣé wá rẹ́ni tó wà lórí àga tó ń pàṣẹ lọ́wọ́lọ́wọ́ lénìí? Kó rántí pé èèyàn kan ti ṣe àná o, ẹnìkan tó wá ń bọ̀ lọ́la láti wá ṣe ọ̀la. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé yín. Students, in addition to what the principal have rightly said, power is temporary. Agbára kò lọ bí òréré o. Ṣé ń gbọ́ mi? Power is temporary. If you are in position of power today, don't use it to oppress people. Ẹ lè jẹ́ kí n máa rántí àwọn kan náà àwọn uniform men wa. Kò ń ṣe gbogbo wọn o. Àwọn tó máa ń fi ipò agbára tí wọ́n fún wọn tó máa fi oppress àwọn èèyàn. Ẹ máa rí most of them ní orí internet. Tọ́lọ̀ máa mú wọn. Ó ti dé level kan tó ti oppress àwọn èèyàn dé tí Ọlọ́run fi bínú sí wọn tó fi expose wọn. For you to know that God himself is against misuse of power, abuse of power, power oppression. You see that? Ẹ jọ̀ọ́, gbogbo tá à ń sọ yìí fún àǹfààní ọjọ́ ọ̀la yín ni o. And any one of you tí ó bá fẹ́ attain good position future, you have to be a law-abiding citizen. Yes. Okay? May God be with you. Your future is bright, and you will get there. Born to rule school. We are the leaders of tomorrow. Born to rule school. We are the leaders of tomorrow. Please, I am begging you all with Almighty God. Don't let this affect you. Because ẹ mọ̀ pé exam yín bọ̀, ẹ má jẹ́ kí lè affect yín. Please, fún èèyàn tó ti kú, may his soul rest in peace. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ká rántí pé gbogbo nǹkan tá a bá ṣe lénìí, ó máa tẹ́ ọ lọ́la. Please, born to rule school. We are the leaders of tomorrow. I love you all. Ẹ̀yin tí mò ń wò níwájú mi yìí, ẹ̀yin ni ọmọ gidi tí mo rí, tí ẹ dẹ̀ máa ṣe àṣeyege tí àwọn òbí yín sì máa gbádùn yín. Ẹ má fi òní, ẹ má fi bà ọ̀la jẹ́. Nígbà táwọn wà ní kéékèèké, I'm a primary six that time, so wọ́n máa kọ́ wa pé ẹ jẹ́ ká ṣe rere láyé wa o, kí wọ́n ó lè ròyìn wa tá a bá lọ tán. Say it! Ẹ jẹ́ ká ṣe rere láyé wa o, kí wọ́n ó lè ròyìn wa bá a bá lọ tán. Okay, I believe by any Lord, you'll go one day. I'm a singer. Ẹ jẹ́ ká ṣe rere láyé wa o, Yeah. kí wọ́n ó lè ròyìn wa tá a bá lọ tán. That is it.
Where is this man? This man, you are a devil. Devil. Yeah. Why are you distracting? Baba, just Where are you? sorry. Okay, move. Bosita. He's not distracting. Bosita. Tell me. Bosita. Okay, èṣù ni àbí. Èṣù ni. Mo ní family tí máa ń bọ̀ ní. Okay, ní family. Yeah. Ẹ má dorí papọ̀. Bosita ń bà. Ẹ jọ. Ẹ fa wèrè fún mi. Why you just ẹ fa wèrè fún mi? Ẹ fa wèrè fún mi. Gangan àti bàbá mi ló lógún jù láyé yìí òun ló pa owó dọ̀tún báyìí o. Owó dọ̀tún ló ṣe ń sọ tí Jíbọ́lá náà tó tún wá expel nǹkan. Ṣé tẹni tó wà láyé kò wá sàn ju tẹni tó kú lọ ni? Ẹ wo tẹni tó dé la rí tẹni tó ń bọ̀ àti mọ̀ wáyẹ̀kì yìí táwa máa fi parí ẹ̀ tí result bá máa jáde ẹni tó ṣì máa sunkún torí elétí kún òun ló pọ̀ jù nínú gbogbo wa. Gbogbo àfikún ló ṣàṣàánú. Ẹjẹ́ àtàbà fún tíṣà, ẹjẹ́ àtàbà fún tíṣà, ẹ̀yin tíṣà níbọn, ẹ̀yin tíṣà níbọn, ẹ kórùka wọlé, ẹ kórùka wọlé. I didn't hide my background because I was poor. I come from traditional practitioner family, but outside our world, people judge what they don't understand, so I stayed quiet. I adjusted myself, created a version people could easily accept, and bury my truth where no one could question it. Then I met Awudotun, my schoolmate. Ó ní agbára láàrin àwọn akẹ́kọ̀ọ́. Ó sì máa ń lo agbára náà nílòkulò lọ́nà tí ó tọ́. Mo sá fún wàhálà ẹ̀ títí. Àmọ́ jẹ́ èèyàn bí èkúté tó máa ń fi mú fínlẹ̀ láti lè mọ̀ pé ta ni lágbájá jẹ́, ta ni tàmẹ̀dò jẹ́. Ìdákẹ́jẹ́jẹ́ mi nínú skul tí mo ti fẹ́ lọ ṣe WAEC. Láàrin àwọn akẹ́kọ̀ọ́ mi tó kù, wọ́n bẹ̀rẹ̀ sí ní rò pé ṣẹlẹ̀ gbé òkùnkùn ní mi ni. Mission wo ni mo ní? Some even challenged me because I was keeping no school then. Fast forward to when Awudotun and his friends challenged me in ways I wasn't ready for, constantly pushing me until the version of me I created started to break. I tried to hold it together, but it doesn't last. Then I got expelled from school. Níbi tí mo rò pé màá ti rí ìdùnnú àtayọ̀. Níbi tí mo rò pé ìbẹ̀rẹ̀ àti ṣoríire mi. Eléyìí ṣẹlẹ̀. Nígbà míì tó bá lẹ́ni tó lè jà fún ẹ, tó lágbára, tí wò fẹ́ lo agbára ẹ. Àwọn tó lè jà fún ẹ kọ́ dẹ̀ dàrin àjò ayé ẹ̀rọ. Now I think it's high time to leave my comfort zone. Losing that comfort forced me to think beyond where I came from. It made me understand that if I truly want a better life, I can't stay tied to the same space that shaped me. So now, I'm stepping out of it fully. Ogun rẹ o, ogun abẹnú gọ̀ǹgọ̀ ohun tó gùn ni wọ́n ń pè lógun. Ẹ wò bí ṣe ń lọ jẹ́jẹ́ ń lọ jẹ́jẹ́ ẹni tó bá rí báwọn bí ṣe ń lọ wọ́n lè yàn tán ẹ wò bí ṣe rọra ń lọ. Ewu ní lọ yìí o ewu ní lọ yìí o ẹni tí ò bá mọ̀ kò ní mọ̀ pé ewu ni o ogun tó gùn tó kọjá èèyàn ogun abẹnú gọ̀ǹgọ̀. Agbára ń bẹ nílé wa. Ẹ dúró ẹ má kúnlẹ̀ fún mi wọ́n ti fojú olóńgì ní jàsè jẹ mo sì ti fi sín gbẹ́rẹ́ bóun burúkú bá fẹ́ ṣẹlẹ̀ sí mi ó dédé kí n mọ̀. Àwọn ọmọ mi wọ náà lọ́bẹ̀ o. Ifá ló di dàgídí Ọ̀rúnmìlà ló di dàgàdà bọ́rọ̀ bá dàgídí tó dàgàdà tán ọ̀bàràkà là kẹ́gbẹ̀ tí kábí lọ́dọ̀ fọ́ máa wò ọ̀bàràkà òde ọ̀run ẹ bá ń ká ojú ọ̀nà kúkú. Èmi aláṣẹ tó ti ọ̀pọ̀ ọmọ àjàfọ́ jẹ̀bi èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Májẹ̀kújẹ̀kú ni wọ́n ń pè lọ́jẹ̀kú bàbá yẹ̀kújẹ̀kú ni wọ́n ń pè lárẹ̀ rà a ti gbá wọn lójú a kì í ti gbòdù wọn a ti gbọ́ wọn jà ara rà ọ̀ tàbí wọn òkúùkù ọmọ ọmọdọ́mọ ọgbẹ́ yẹ̀kẹ̀tẹ́. Má fojú di mí o. Bí n bá wá fojú di ọkọ kí ni ọ̀sẹ̀ ni. Torí ìwà àti bàbá rẹ̀ ó dà pé ẹ fẹ́ fi mí ìpìtàn. Ìwà àti bàbá rẹ̀ yìí ọmọ jẹ̀yìn o.
ìwà àti bàbá rẹ̀ mọ̀ máa sáré tẹ̀mọ̀ nírí nǹkan tí ó lè yín o bẹ́ẹ̀ ni mo sọ. kí ni ń gbẹ́nu rẹ gan-an kí ni ń gbẹ́nu mi ṣé tí ń gbẹ́nu mi lẹ́yìn fẹ́nu tẹ́ńbẹ́lú bá wọn. ìfẹ́ ọjọ́ kò lóyún. bàbá gbá wọlé kó sódà rò. wọ́n dàgbà sí ìdí ògún irin wọná irin dókínní ọ̀gá gbásọ̀dà gbásọ̀rì mọ̀dẹ̀mọ̀dẹ̀ aṣọ pupa kì í bókù wọ̀sà aṣọ pupa bọ́sì aṣọ pupa bọ́bẹ̀. ẹlẹ́dàá bìrìbìrì àwọn kúdà ẹ̀wẹ̀ kó àwọn lẹ̀lẹ́ ìdájọ́ bìrìbìrì. ooru ìdájọ́. bí àtìkú ti jọ pébìrì kótó àti jọ pébìrì kótó àtijọ́ sáwọ́ èmi rẹ̀ àgbẹ̀ ikú ò lè pa mí. ẹgbẹ́ ṣé ń wọnú gan-an. sápá odò òkùnkùn onílé iná lónìí o. odò òkùnkùn onílé iná lónìí o. àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ná. àtigi àtọ̀pẹ̀ ní tẹríba fún ní. tẹrú tọmọ ní ọmọ tẹríba fún ọ. tẹrú tọmọ ní ọmọ tẹríba fún mi. Ògún bẹ nílé wa ṣọ̀pọ̀nná bẹ nílé wa Ògún bẹ nílé wa Ṣàngó bẹ nílé wa Balùayé bẹ nílé wa Eégún bẹ nílé wa aláwo palàwo eégún láyé òòṣà lọ́run ọ̀gbẹ́ni má lọ gbé Gẹ̀ẹ́sì kó má lọ gbà sí kó má lọ pa lórí kó má di gúrùngún ó gbọ́ nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó gbọ́ nílẹ̀ bí yanrìn ìrètí òkun bírí bá kọrin ikú àtẹ fún kan wọ́n ti gé ti bàbá mi lọ bàbá mi ò tiẹ̀ gbọ́ kankan tàbára lé tàbára oko tàbẹ́ni bọ̀dì yóò ń pẹ́.